الحمد لله ولا إله على الظالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ثم أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكرمكم الله عليكم كاتيرا كما باشواج وبشكوا النبي محمد أتيا على دوره أتيا ما صحابة أتبوا أمر بتلسناره تجدي أجاي كاين أمي تيشي أورو يوم الأحد miladia ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù Shawwal ìjìrà òjíṣẹ́ Ọlọ́run ní Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin àti ọdún mẹ́rìndínní àádọ́ta 1446 èyí tó ṣe déédéé òru yóò mọ̀lá bákan náà ṣùgbọ́n ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù April miladiya ẹgbẹ̀rún méjì ọdún àti ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ọlọ́run ọba aláǹdùlọ nínú ìkẹ́ rẹ̀ ó kó àjọ sí inú Masjid Ibn Taymiyyah ní gbọ́dọ̀gbọ́dẹ nílùú Zaria Kaduna State ní Nàìjíríà níbí lábẹ́ ráyà Ahlus-Sunnah wal Jama'ah. Lónìí àbí ní alẹ́ ní ṣókí Ọlọ́run ọba nínú ìkẹ́ rẹ̀ ó lé akún pẹ̀lú àlejò àṣẹ́kùrà Sheikh Dr. Luqman Idris Sekoni hafizahullah wa ra'ah tí adẹ̀gbìyànjú láti pé kí wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí lónìí àti lọ́la ní àǹfààní tí Ọlọ́run bá adékè ọlá tó fún wa gbogbo tí wọ́n bá wa sọ náà lọ́nà kò ṣe wá láǹfààní. Àkòrí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ojúṣe wa lórí àwọn aya wa nínú Islam. Abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kí ó jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n bá wa sọ náà ní ṣókíṣókí kó wúlò fún wa láyé àti ní alkiyama. Ọlọ́run ọba aláàánú lọ kó bẹ́ẹ̀ bá ní àtọ́ ahọ́n sí orí ètí ó ṣe déédéé. Hafizakumullah falyatafaddal mashkuran ma'juran. آمين جزاكم الله خير. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ليلة سيادة فولون ọba tí yóò rí nínú àánú rẹ̀ tó kádàrá ìjókòó lálẹ́ yìí. Abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ́sá ìka sí ìjọsìn fún wa, ó sì bára tún àníyàn wa sí lórí ẹ̀, ó sì fi ṣe sábàbí oríire ayé àtàlùkìyàmá fún gbogbo àwọn tí Ọlọ́run ní sábàbí tí ìjókòó ìfi wáyé lálẹ́
bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ títí tó fi débi tó dé pátá yọlọ́wọ́ bá kí ó mọ́nà ẹnìkọ̀ọ̀kan wa ní láadáa kí ó sì bá wa fi sínú mizanu hasanatina yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. ìkẹ́ ọlọ́run àti ìbẹ̀rẹ̀ tó pọ̀ kó lè máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ọjọ́ ti lọ àní lè máa tẹ́fàdà kíkí lọ́tún lósì ṣùgbọ́n tí ìrìn bá yára á fi kíkí á fi sí ọwọ́ ìtẹ̀yìn ìdánilẹ́kọ̀ọ́ gbogbo àwọn bàbá tí ọlọ́run fún wọn takókó ní ààrẹ yìí àpadà sí wípé ọlọ́run kó wọ́n fi kàn wọ́n gbogbo àwọn afáwa tí ọlọ́run bá fún wọn ṣe ìkàn lórí dáwà súnà Nabi sallallahu alayhi wa sallam ní ààrẹ yìí ọlọ́run mọ́pùnrin ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ gbogbo àwọn ikọ̀ àwọn ọmọ ẹ̀yà tí wọ́n jẹ́ azahiru súnà tí wọ́n jẹ́ òdòdó súnà ọlọ́run mọ́jọ kárẹ̀ dànù kí ọlọ́run kí wọ́n sì dáàbò aláyà rahmatu iya arhamar rahimin tí wọ́n ní ká gbé ẹ̀rù níwọ̀n bá àsìkò díẹ̀ òun náà ni huququ zawjatina alayna ay al-azwaj àwọn ojúṣe tí ó yẹ kí àwọn ọkọ ká ṣe lórí àwọn ìyàwó wa níbàámu sí ìlànà alkitabu wa sunna in tó ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe al-Qur'an àti níbàámu sunna Nabi sallallahu alayhi wa alihi wa sallam wa ala bayani salafi as-salih àti níbàámu sí ìṣesí àti àgbọ́yé àwọn aṣáájú orí mina sahabati wat-tabi'in wa tabi'ihim bi ihsan. tí a bá sọ̀rọ̀ nípa ojúṣe ìtumọ̀ ojúṣe pọ̀ ṣùgbọ́n ojúṣe eléyìí tí a fẹ́ gbé ọ̀rọ̀ lálẹ́ yìí òun lè yí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ká níyàwó ká lọ́kọ nítọ́jọ́ rẹ̀ ti pẹ́ nínú ìtàgbésí ayé ọmọ nìyẹn ni kódà tó ju àwọn tá à ń sọ̀rọ̀ lọ ojúṣe sì ń bẹ níbi gbogbo ètò ìtakókò ìgbéyàwó kódà kó jẹ́ ti àṣà àmọ́ ojúṣe èyí tá a fẹ́ gbéyàwó lálẹ́ yìí òun náà ni ojúṣe èyí tó jẹ́ tẹ̀sìn bí máa ná gbogbo ìgbà tí ọkọ bá ti ń ṣe yataqarrabu biha ila Allah subhanahu wa ta'ala ta'abbuda ìjọsìn ní í ṣe nítorí pé àṣẹ tọ́lẹ̀ ń pa àti ìlànà tánàbí gbé kalẹ̀ sallallahu alaihi wasallam olóńtẹ̀lẹ̀ èèyàn lè ṣèyàwó nílànà àṣà káwọn bá lè lépè yẹn kalẹ̀ gbẹ́tọ̀ ọmọ tá a fún ọ yìí ojúṣe rẹ̀ rí lórí ẹ̀ nínú agbo ilé tiwa bí èèyàn bá ti fẹ́ ọmọ lọ́dọ̀ wa ní tó gbúdọ̀ mọ̀ sí fi taqalid wal 'urf ó lè jẹ́ pé nínú àṣà wọn bí èèyàn bá ṣe ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la èèyàn lè jẹ́ ọmọlúwàbí nílé àná ṣùgbọ́n lè mọ́jọ mọ́ pàtàkì níwájú Allah subhanahu wa ta'ala nítorí wípé kì í ṣe pé àmì ẹ̀sìn òun ló fi ṣe nǹkan náà tí a bá wọ al-huquq ala dawi al-islam al-huquq zawjiyya ojúṣe ọkọ lórí ìyàwó agbúdọ̀ wo pẹ̀lú ìwòye sí ẹ̀sìn torí jẹ́ pé àwọn nǹkan tí a máa gbé ẹ̀rọ lálẹ́ yìí insha Allah ta'ala ojú ẹ̀sìn láàfin gbogbo ẹnikẹ́ni tí bá ń jọ́kọ kó ní orí nílùú pé mo tún fẹ́ lékún nínú sísìn lọ àwọn ìgbọ́nà wọn bá ti ṣe ní ọ̀rùn fún mi láti máa ṣe kéyìn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kéyìn tó jẹ́ lékún àwọn ibi tí a bá tún rí wípé a kù sí ká gbìyànjú láti ṣe àtúnṣe nítorí pé wa'bud rabbak hatta ya'tiyaka al-yaqin ìtọ́lọ̀ sọ fún Ànábì sallallahu alayhi wa sallam òun náà ní káwọ́ máa sin Ọlọ́run ọba títí tó fi dé náà fàbítàlì ìtumọ̀ náà ní káwọ́ máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn náà ní títí tá a fi tán kò lè yé wa tán a máa kọ́ mọ́ ní tá a ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ní ìgbẹ́ ní tá a mọ̀ tá a ti gbàgbé tí wọ́n tún máa rán wa létí rẹ̀
abẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìtàtù máa ń ra wa létí rẹ̀ lálẹ́ ọlọ́dún kò ṣe wá láǹfààní. at-tamhid ja'ala Allah ta'ala az-zawaj wasilatan lis-salah wal-islah fi hayati al-fard wal-mujtama. ọlọ́run ọba tó dá wa ó gbé ètò lílọ́kọ níyàwó ó gbé kalẹ̀ láti tún ayé ṣe. Sunna Allah subhanahu wa ta'ala ó ní àgbékalẹ̀ lílọ́kọ níléyàwó láàsì fi rí wípé az-zawaj aqdamul ilaqat fil hayati al-bashariyya. Gbogbo ìbágbépọ̀ ìbáṣepọ̀ nínú ìtàgbésí ayé ọmọnìyàn èyí tó sàgbà gbogbo ẹ̀ òun náà ní lílọ́kọ níléyàwó. Kódà ó sàgbà ar-risala ìyáwó òjíṣẹ́ ọlọ́run sáyé. Allah subhanahu wa ta'ala ẹni àkọ́kọ́ tọ́lọ́run fi gúnlẹ̀ lérílẹ̀ onáà Ànábì Adam alayhi salatu wassalam ó sì fún níyàwó. ọlọ́run kọ́kọ́ asasa al-usra bọ́lá ń ṣe ní kí ìran ọmọnìyàn wà lérílẹ̀ kì í ṣe òjíṣẹ́ lọ́lọ́run kọ́kọ́ náà sáyé. ọlọ́run asasa al-usra family ìdílé lọ́lọ́run kọ́kọ́ gbé kalẹ̀. ẹ̀rù bàbọ́lọ́ tó rán Ànábì Nuh alayhi salatu wassalam ọ̀nà ti jì lẹ́yìn yàtá Ànábì Adam ti wá wà nabiyullahi Adam ramzun li qiyami al-usari. Ànábì Adam alayhi salatu wassalam ọlọ́run fi sí àpẹẹrẹ kálí wọn pàtàkì pé táyé bá dá ìdílé ní ìdá táyé bá sì ní dá ìdílé ní ògbúrú kò sì sí nǹkan tó ń pè ní ìdílé bí kìí ṣe ọkọ àti ìyàwó. So tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó gbé ètò nìvọ́ọ̀mù ìsà ọlọ́run gbé kalẹ̀ ọlọ́run sì mọ̀ wípé àwọn nǹkan tó pọ̀ yóò máa dúnkòkò mọ́ ìdílé ní àṣetọ́ ní rẹ̀ ní ṣetọ́ nínú tí mo ṣetọ́ mo máa ń dùn sí jù láyé òun náà ni kó dojú ìdílé wélẹ̀. الشيطان يكون أشد فرحا إذا انقلبت الأسرة. الشيطان يقول إنه لما يقول طبعا يقول ìdílé òdòjúdé tí ìdílé bá ti dojúdé èmi ma lórí ìdílé nìkan gbogbo àwùjọ ní ó faragbá. ṣẹlẹ̀ gbogbo táwọn afọ àbá sọ pé mójútó lé ẹ ọ máa sọ pé ẹ̀fìn nílé mi mo lára mi ara tó bá délẹ̀ kò ní mọ lórí ìwé àti àwọn ẹnìkan. ṣèdúró tó jẹ́ pé ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó gbé ètò ìlọ́kọ ìláya kalẹ̀ ọlọ́run wá fi al-huquq al-mushtaraka bayna zawjayn ọlọ́run wá fi ojúṣe ẹ̀tọ́ ojúṣe àtẹ̀tọ́ ọlọ́run wá kó síbẹ̀. ṣé wá ojúṣe àti ẹ̀tọ́ yìí yóò wá máa hánà kí ìdílé dojúdélẹ̀ tí ọkọ bá ti ṣe ojúṣe tí àwọn náà ń ṣe ojúṣe tí wọ́n sì mójútó ẹ̀tọ́ láàrin ara wọn ṣètò ìnira yìí. ṣòwòdì táàlì bá a bá ti ń sọ̀rọ̀ nípa ètò àníká ẹja ṣèyàwó ẹja lọ́kọ pàtàkì ní ká sọ̀rọ̀ lórí àwọn ojúṣe tí ń bẹ láàrin lọ́kọláya. torí kọ́dà yìí bàtà ń sọ̀rọ̀ wípé ẹja ara ọkọ̀ lápòjúwe ṣùgbọ́n a sọ̀rọ̀ lórí wípé owó tá a fi epo sínú ọkọ̀ kò sí bọ́ọ̀kọ́ sí rẹwà tó bí ọ̀pá lépo kò ní rí epo ètò ìgbéyàwó tó ń fún lẹ́mìí òun náà al-huquq al-mushtaraka bayna zawjayn. ọkọ gbọ́dọ̀ mọ ojúṣe lórí ìyàwó gbọ́dọ̀ mọ ojúṣe sísàkánì ọkọ tí kìíní kejì wọn tó bá kùnà lórí àwọn ojúṣe yìí ìdílé kò ní pẹ́ tí kò ṣubú. tá a bá sì ń wò náà ká pé kò ṣubú ó ti ṣubú àwọn làákàn rìn wọ́n pé kò ṣubú. tó bá wá rí bẹ́ẹ̀ abala tá àwọn fẹ́ gbé ẹ̀wò lálẹ́ yìí ó lè yí tó ní ṣe pẹ̀lú àwọn ọkùnrin. bó tilẹ̀ jẹ́ pàmò àfa al-huquq al-mushtaraka méjèèjì ni wọ́n máa ń sàlàyé. kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìyàwó náà kọ́ máa ń sọ wọ́n wà sọ tọkọ. àmọ́ ẹni ìgbésẹ̀ lálẹ́ pẹ̀lú ìbò ọlọ́run
táwọn ọkùnrin nìkan gẹ́gẹ́ bí ọkọ òun náà ni wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ kí ló fà àwọn ìdí tó fà pọ̀ àkọ́kọ́ náà nínú ìdí tó fà á òun náà ni al-qawwama èyí tí ń bẹ fáwọn ọkùnrin ìyẹn túmọ̀ sí wípé idha istaqama az-zawj istaqamat az-zawja tí ọkọ bá lè dúró tọ́ lórí ojúṣe rẹ̀ lórí ìyàwó ó súnmọ́ kí ìyàwó náà dá ọ̀kan náà àwọn àfá wọ́n pè wọ́n ní tọ́ átù záújá istiqamatu záújátì fi jawbi zawjiha gbogbo ẹ̀ pé òun lábúrú ìgbàfẹ́ sọ di lágbára ni gbogbo ẹ̀ bá gbọ́ pé òun kan gbọ́rọ̀ sọkọ lẹ́nu ọkọ lẹ́dà ó ń ṣe ojúṣe so eléyìí jẹ́ àkọ́kọ́ nínú ìdí tó fi jẹ́ pé tá a bá ní kọ́kọ́ nìkan láṣọ lálẹ́ yìí ó tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì azawj mu'addibun wa muqawwim àṣẹ kátúnmi ṣe ọlọ́run fi sọ́wọ́ bó ọwọ́ ọkọ lọ́lọ́run fi sí ọmọ rẹ̀ obìnrin ó sọ pé wá bọ́ nlé gẹ́gẹ́ bí bàbá rẹ̀ pé kódà ọkọ mi kò wọnú yàrá mi láti bí ọ̀sẹ̀ kan ìwọ náà wá nípa ọmọ bàjẹ́ ò rárá torí wọn náà ti kà á gbà tó náà wọn bá ti sọ wípé fáìlì orin náà wájú orin náà ń mọ̀ bàjẹ́ òun ló mọ tí ń rún mọ́ra pẹ̀lú ìyàwó òun ló sì mọ ọ̀nà tó bẹ́ẹ̀ bí tó ṣe ìyún ní dásì nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ọkùnrin ní mu'addib wa muqawwim kódà bàbá ń gbà ní ìtọ́ mọ́ ní obìnrin bá ti dàgbà dáadáa èyí lè rí bá mú mọ́ ìyẹn nìtọ́ ìyókù dílé ọkọ yìí wa zawju muqawwimun wa mu'addib ọlọ́run gbé iṣẹ́ ilé ọkùnrin lọ́wọ́ ṣèlú ìtọ́jú jẹ́ wípé tí a bá sọ̀rọ̀ lórí ojúṣe ọkùnrin nìkan tọ́rẹ ká ṣe sáwọn ìyàwó wa ó tó bẹ́ẹ̀ wàbìtáyí tóbìnrin náà ó ti yanjú náà bákan náà ní òṣìṣẹ́ àwọn sálàf kọlọ́wọ́ bá kọba kẹwàá alayhi rahmatullah àfọ́ al-Fudayl ibn Iyad alayhi rahmatullah wọ́n ní àwọn táwọn bá ṣẹlẹ̀ bẹ̀ inni la'asi Allah fa'arifu dhalika fi khuluqi khadimi wa mura'ati wa fa'ri bayti afọ́wà Ibn Kathir alayhi rahmatullah àwọn náà mú ọ̀rọ̀ yìí wá ní tíra àwọn al-Bidayah wa an-Nihaya wọ́n ní al-Fudayl ibn Iyad wọ́n ní báwọn bá ṣẹlẹ̀ àwọn orí ìgbàwí ẹ̀ṣẹ̀ lára ìwà ìyàwó àwọn kò lè mọ́ rí bẹ́ẹ̀ èmi náà gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu subhanallah kí wá ṣe lórí ìyàwó nìkan kódà khadim ọmọ ọ̀dọ̀ àwọn orí nínú ìṣesí rẹ̀ sáwọn ìyẹn nìkan kọ́ wà fá ọ̀rìbẹ̀ǹtì kódà àwọn ọ̀fọ́ nínú ilé wọ́n bàjẹ́ wa àwọn wà ní èmi náà ṣe lọ so tó bá wá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé ìdá istaqama zawj istaqamat zawja tí ọkọ bá lè dúró tán ó súnmọ́ kí àwọn dúró tán torí kò sí bí gbogbo bímọbímọ kò sí bá a ṣe fẹ́ gún bá a ṣe fẹ́ tẹ̀ tó ọmọbìnrin wò lé pé ká tó tì wọ́n ta ọkọ ní èsè kìíní ní ó tún àwọn ibi tó kù ní ó tún ṣe ìdí mi tí Ànábì sallallahu alaihi wasallam lànàbì sọ pé la nikah illa bi waliyyi gbọ́dọ̀ ṣe nìkáà kankan lálàáfíà lá nafiyatun lisihha nìkáà ò ní lálàáfíà o àyàfi illa bi waliyyi àyàfi kó ṣe wípé aláṣẹ ọmọbìnrin ó gbọ́dọ̀ yọ̀ǹda hadisi ya mọ́ ń kàbáhùn ṣùgbọ́n láyé tó pọ̀ wà lábẹ́rẹ̀ afọ́ Abdullahi ibn Abbas alayhi rahmatullah nínú athar mawquf látọ̀dọ̀ wọn àwọn ní qala nàbí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tá nàbí sọ yìí ayé la nikaha illa bi waliyyin murshidin nìkáà kankan ò ní lálàáfíà àyàfi kó ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda aláṣẹ ọmọbìnrin tó pé lórí làákàyè torí tẹ́lẹ̀ ní òrí
ìtumọ̀ ẹ̀rí pé ẹni tó fa ọmọ rẹ̀ lé lọ́wọ́ lọ́kùnrin ibi mọ bá ṣẹ́dé bá ń ṣe yókù tó bá rí rẹ̀ mọ́nìbù wọ́sẹ̀jì tá a lọ́kọ̀ tá a fẹ́ sọ ojúṣe tí ó ṣe oníkálukú náà ní pẹ̀lú ẹ̀lọ́kọ̀ olùmọ̀jọ̀kọ̀ fi mizani shar'i nínú mizani sharia ṣé bá ń pè lọ́kọ ṣé kéèyàn máa kọ bí àkùkọ nítorí pé èèyàn máa ń dojú bọ ìpìlẹ̀ kẹ́límà kọ̀ọ̀kan bí ọkọ gbọ́dọ̀ kọjá yóò bẹ̀rù kíkọ báwo so ọkọ àwọn àgbàlagbà wọn ní ìtumọ̀ náà nígbà wọn máa kọ ẹ̀dá àbílẹ̀ lọ́wọ́ ó máa kọ ìdá àti ikùn bí aṣọ àti khasa'is wa mazaya فيما يتعلق بالزوج àwọn àwọn kan mẹ́wàá kan wá kólúkálukú náà ká gbé síwájú a fi máa gbéra wa léèrè sọ ọ̀nù ní àbákùkọ àbúrà wọn léèrè rẹ̀ gbogbo kan mẹ́wàá wá yìí kò sì jáde kúrò nínú àmìsófò ṣẹ̀rẹ̀ nínú al-kitab was-sunnah àkọ́kọ́ az-zawj huwa man balagha an-nikaha wa anasa ar-rushd ẹgbẹ́ ń pè lọ́kọ oní ẹni tí ó tó yàwó ní tó sì pé làákàyè èèyàn lè mature physically ṣùgbọ́n intellectually kò mọ́ mature orí lọ pé mo tó yàwó ní pé òun yọ ó tó yàwó ní mo fẹ́ sí ìyàwó kejì gbogbo àwọn àbúrò mi ti ṣe lóòótọ́ àwọn àbúrò rẹ ti ṣe ṣùgbọ́n wọ́n sì ìyàwó méjì wọ́n dá wà lálẹ́ ẹlẹ́ẹ̀kejì huwa man tatawaffara fihi sífàtù rujula ẹni tá ń pè lọ́kọ oní ẹ̀lẹ́ tó ṣe wípé ìròyìn tá a fi ń sọ pọ́kùnrin lèèyàn ó gbọ́dọ̀ pè sílá nítorí àsìkò lábẹ́rẹ̀ tá a fi ń pèyàn lọ́kùnrin náà ọbẹ̀ tó mẹ́wàá ṣùgbọ́n ọkàn náà ni màá mú wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni al-qudratu على الدفاع عن المرأة والحفاظ على عرضها ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbangba sùn lọ́yẹ́ gẹ́gẹ́ bí ọkọ láti protect obìnrin economically, physically, intellectually, emotionally kí wọ́n lè dáàbò integrity obìnrin. Ànábì Musa alayhi salatu wassalam ìgbàtà Ànábì Musa kúrò lọ́dọ̀ ní Madian àwọn ọmọ ní kúrò lọ́dọ̀ Shu'aib ní tó kílẹ̀ ní kìí sànábì Shu'aib ìgbàtà kúrò Madian tí wọ́n ń bọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n wá wù ọ̀kan tí wọ́n rí iná kalọ̀ọ̀kan Ànábì Musa alayhi salatu wassalam Ànábì Musa wá sọ fún li ahli imkuthu inni anastu nara la'alli atikum min qabasin aw ajidu ala an-nari huda Ànábì Musa dúró ìyàwó dúró ẹ̀yìn wípé ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ in ti ń jẹ́ pẹ̀lú pé ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ forí lakú ìyàwó mi dúró sẹ́yìn lóòrì wọ́n bá géètì ó máa bẹ̀ pé afátímọ̀ ẹ̀wà lórí olùsọ̀kọ̀ ara ìwọ náà lọ ìkọ́wà jẹ́ bí afátímọ̀ ẹmọ́mọ̀ jáde ṣe sùúrù dé jáde ní ìgbà jáde sí kọ́kọ́ amọ́nulé sífàtù rùjúlà ó gbọ́dọ̀ wà fún un bákan náà ẹ̀ńtà ń pè lọ́kọ wá mọ́nù ìdẹ̀lẹ̀ hamlẹ̀ abu an-nafaqati wal-ri'aya ó náà lẹ́ni tó ṣe wípé láti pín ní síta àti bímọ ọkùnrin àti gbọ́dọ̀ máa gbìṣẹ́ mi rẹ̀ pé ọ̀bọ̀ bùkátà láyé o a gbèsè ẹ̀mí ẹ̀ ọkùnrin wáyé wá bùkátà kí ọkùnrin wọ́n jẹ́ àwọn kọ́mọ̀ lè gbọ́ bùkátà lórí ìyàwó kí gbogbo wáàsí fẹ́ tán kí ló wáàsí pé pọ̀ náwó lórí ìyàwó rẹ̀ kí sọkùnrin torí pé mo tọ́lọ̀ fún ìrìn ọkùnrin ní Al-Qur'an ọlọ́mọwọ́ bí ma àǹfọ̀kọ̀ ní àmúwálì owó tẹ́ ṣe wàhálà ọlọ́run wọ̀ sọ pé nínú àmúwálì
nínú àmúwálì yìí ọlọ́run ṣe ní sílẹ̀ owó yẹn sọ́dọ̀ rẹ̀ owó rẹ̀ tó ṣe wàhálà lé lórí tó ọkọ̀ òkúta tó ṣe wàhálà yóò gbà lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí ọba pèpè àmáìjì rẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ níyàwó nítorí tó ń gbọ́kọ òun náà ní wípé al-isti'dadu káàmì ìgbáradì tó pé lórí wípé mo fẹ́ náwó mo sì fẹ́ gbé bùkátà bákan náà wa man takaffala wa tahammala al-mas'uliyya ma'a mas'uliyyatihi amama Allah ẹ̀ta ń pè lọ́kọ òun náà lẹ́n tó ṣe wípé ó ru ẹni ẹlẹ́rù tó wà fàtí ẹ̀ lọ́wọ́ òní mọ̀sùlùmíyà kan bẹ tó jẹ́jọ́ tó ṣe lu ọ̀rọ̀ rẹ níwájú ọlọ́ èyí ń bẹ lọ́tọ̀ ọmọkùnrin lẹ́yìn èrò tìyàwó rẹ mọ̀sùlùmíyà ẹni náà bẹ níwájú rẹ níwájú ọlọ́ kò sásìkò ní gbogbo kókó kọ̀ọ̀kan ló lẹ́rù النبي صلى الله عليه وسلم النبي الرجل راعي وهو مسؤول عن أهل بيته الرجل راعي وهو مسؤول عن أهله gbogbo baálé ilé adáranjẹ̀lẹ̀ jẹ́ ọlọ́run bí ọlọ́rọ̀ lórí ahàlù rẹ̀ tí lábẹ́ bá ṣe ìtìláàkù ahàlù bá ń tẹ́sẹ̀ ní síbàrẹ̀ sọ́dọ̀ ìyàwó yẹn ọlọ́run bí ọlọ́rọ̀ azawj ọkọ man arada an yat'aba li ghayrihi wa yashqa lahu ẹgbẹ́ ń pè lọ́kọ oná ẹ̀lẹ́ tó dé wípé ó ṣe tán láti ṣe wàhálà pẹ̀lú olórí mo fẹ́ ṣe wàhálà kẹ́lù ní ìwọ̀n bá ṣe wàhálà jẹ́ ṣe wàhálà kíyàwó mi má ṣe wàhálà jẹ́ mi ó máa ṣe alájàpá kíyàwó má ṣe jẹ́ mi ó máa sáré ní títì kí máa tafẹ́ wọ́ta kíyàwó mọ́ta kó wọ́n wà ní ẹ̀ntì ìjọpọ̀ bákanáà ومن أراد أن يعمل كثيرا ويأكل قليلا ọkọlọ tó ṣe wípé yóò ṣe wàhálà púpọ̀ yóò jẹ níwọ̀nba ẹmọ ọkọ̀ o lè ṣe wàhálà púpọ̀ èyí tó jẹ́ ń bẹ̀ náà ó kéré àlàyé ìlú òkú ó pọ̀ àlàyé wà lórí ẹ̀rù gbà ní ọkọ̀ gan nígbà míì òun yóò tọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n fi gbé rẹ̀ tó bá di ogbó tágbà bá dé tán àwọn ọmọ ǹgá ìyá ni wọ́n kọ́kọ́ mọ̀ kẹ́tò mọ̀ bàbá ìgbà ní tí wọ́n ń bẹ ọmọ tí wọ́n lè sọ wípé ah mọ́mí àbáwọn ìgbà ní kí n fáwọn ní 50,000 kí ni ó fi ṣe gbogbo ẹgbẹ́ òtún ìgbà lọ́wọ́ rẹ̀ ní ìsinmi fún 10,000 ìyá àwọn ti gbọ́ 100,000 ayé tó kọ wá náà ni ẹgbà bẹ́ẹ̀ náà ni o gbúdọ̀ gbà bẹ́ẹ̀ nítorí òfin ìjọ kan náà ni yá àmọ̀ kẹfìrà wọ̀ yá àkùlù kọ̀lẹ́lá ó ṣe púpọ̀ níwọ̀n náà lọ́ bàjẹ́ níbẹ̀ ìwà mọ̀tàrọ́dà àyẹ̀sùn wà yàtà sọ́bà hunaka farqu bayna as-sabr wa at-tasabbur ìyàtọ̀ bẹ láàrin ṣe sùúrù ìgbà ní ìgbẹ̀ sùúrù ó fẹ́ ṣòro ó ṣe èyí ó tàkà láfà rẹ̀ pé kí ní sùúrù náà ní ṣe kò sí tí ṣe ẹni tí ń jẹ́ pẹ̀lú tó bá rẹ̀ níbo ní sùúrù yóò ṣe bí ó sì rẹ̀ níbo ní sùúrù yóò fún rẹ̀ ní sùúrù wa man yamliku nafsahu inda ath-tha'ar wa yahkumu bil-'aqli wal-hikma la bil-'atifa ẹni tó ń pè lọ́kọ oná ọ̀lẹ́ ń pèsè wípé bí nǹkan bá délẹ̀ wọ́n kò yára rẹ̀ lọ́pọlọ nílà káyìná kì í ṣe pé bí nǹkan bá ṣe lọ náà ló ṣe wà lójú ẹsẹ̀ kò ní mọ́ bìláàtífà emotion kéèyàn ọkọ̀ ní òní ẹja wo kìíní ìdáadáa ní ti ń jọkùn ní ti ń jọkùn bó ṣe rí ìbáyìí ẹja wo dáadáa obìnrin lè ní bó ṣe rí náà bó ṣe rí náà ni ọkùnrin òkú tọ̀ gbogbo dúdú kọ́ ní dúdú ń bà ní o dúdú bá fara balẹ̀ lórí lò ní ti ń jẹ́ ọkọ náà bákan náà
هو من يتملك قدرة فقه الترجيح بين المفاسد والمصالح وتقديم الأهم على المهم والأولوية. ọpọlọ tó ṣe wípé tí nǹkan méjì bá wúlò tí agbára àti ṣe méjèèjì kò sì sílẹ̀ kan èwo ni ó tẹ̀wọ̀n jù nínú nǹkan méjèèjì tó wúlò ọkọ̀ ló lè wò. bóbìnrin bá lọ ọjà tó bá lóun fẹ́ lọ ra nǹkan in tó kọ kalẹ̀ kó fẹ́ ra ó súnmọ́ kọ́ mọ́ra nǹkan mọ́ in tí ọkọ ní ọlọ́ra obìnrin ṣùgbọ́n kùnrin tó jẹ́ ọkọ̀ tó rí ẹ̀ pé tí ọkùnrin bá kọ nǹkan mẹ́ta kó tó fẹ́ lọ rà lọ́gbà pẹ̀lú ògbó ọlọ́run tí ó bá ti ẹ̀rà míì mẹ́ta yóò pè ṣùgbọ́n kò lè kọ nǹkan mẹ́wàá tó fẹ́ lọ rà lọ́gbà pẹ̀lú ògbó ọlọ́run tó bá di ọjà ó lè má ra mẹ́wàá ìwà in tí ò wá wúlò kan ní ọ̀fìn ìgbó rẹ̀ ẹni tí ń jẹ́ ọkọ nìyí. bákan náà huwa man yaj'al li inqadhi ahlihi minan nar pàdánbárì ẹni tí bá ń jẹ́ ọkọ òun náà lẹni tí ó rí pinnu pé bóò ni ará ilé mi ò sí ní ìwọ̀ náà kókó ni ọgbọ̀n tí bá ń jẹ́ ọkọ. tó mẹ́wàá wá ta wá kàkalẹ̀ yìí nítorí àsìkò ikọ̀ ọ̀kan ló lẹ́rìí nítorí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara mi kí n gbéra mi lórí òṣùwọ̀n mẹ́rẹ̀ẹ̀wá mo rí pé mi ò dọ́gba ń bẹ̀ àwọn àgbàlagbà kan wà ń lò àwọn dọ́gba níbẹ̀ òpó sì ń pọ̀ kó lọ ọmọ mọ̀nú tó bá gbégbé yìí nìkan náà la lè sọ lálẹ́ yìí ó tó ní wàásù fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Allah subhanahu wa ta'ala ọlọ́run bá sọ fún ọ́nà al-Qur'an al-Karim gbogbo ń tàà sọ ìpátá àfà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yọ inú àyà kan ọlọ́run bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu. ọlọ́run ar-rijal àwọn ọkùnrin àwọn ọkọ tẹ́ rí yẹn qawwamun tí ọ̀rọ̀ qawwama tọ́lọ́run bá sọ ń bẹ̀rẹ̀ afọ́ al-Hafiz Ibn Kathir alayhi rahmatullah nínú tafsir wọ́n ní ar-rajul qayyimun 'ala al-mar'a wọ́n tàà bá ní qayyimun ní ọkùnrin jẹ́ ọkọ jẹ́ lórí àwọn ìyàwó ìtumọ̀ náà ni ayéwà ìṣùhà ìwọ náà ni aláṣẹ ìwọ lọ̀gá ìwọ lórí wa kabiruha ìwọ lọ̀gá ìwọ làgbà kódà kó gbogbo ẹni tó ọpẹ́ sí méjì ọ̀rọ̀ lọ́gbọ̀n ìwọ làgbà wal hakimu alayha ọ̀rọ̀ tí àṣẹ tí ló gbọ́dọ̀ mọ̀ múlẹ̀ nínú ilé wa mu'addibuha ìwọ lọ́ọ̀mọ̀ bàálù lọ́ọ̀mọ̀ tún ìyàwó ṣe ìdá ẹ̀wọ̀ ìjẹ̀t tí ó bá gbé ìjóbìnrin dé ọmọ bó ṣe máa mú bó ṣe máa tún ṣe ẹlòmí ń bẹ ẹjọ́ tó ṣe ìyàwó alẹ́ ẹjọ́ náà ló pe bàbá ìyàwó ọmọ àlékún bá mi ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ fún ọ ọmọ yìí ṣe ń débi mi lálẹ́ ìjọ wo náà lẹ wá sí ìyàwó alẹ́ ẹjọ́ òun ló ti bẹ̀rẹ̀ ó ń ṣe ọkọ rárá kó o lè mánéjì nǹkan kó o lè tú nǹkan ṣe náà ló fi ń jọkọ̀ ìtumọ̀ ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'd látara wípé a ní kẹ́ jura yín lọ ọkùnrin yàtọ̀ sóbìnrin ọlọ́run tó dá ọkùnrin ọmọ tó dá sí wa lá níbàámu sí tó sì dá sí wa lá náà ló fi la àwọn ojúṣe ń bọ̀ wá lọ́rùn nípa ti dídá wa wa bima anfaqu min amwalihim ìjẹ́ ọkọ ìjádé ìjáláṣẹ ìjẹ́ mi nínú ẹnu mi tọrọ nínú ilé kìí ṣe lórí ọ̀rọ̀ ẹni lásán wa bima anfaqu min amwalihim ojúṣe lórí gbígbọ́dọ̀ kàtà náà lè fi ń jẹ́ ọkọ nínú ilé. bákan náà aláwọ̀ bá dojú ọ̀rọ̀ tó pọ̀ fọ àwọn ọkùnrin nínú Al-Qur'an láti jẹ́ ká mọ̀ wípé dídá àwọn ìyàwó wa owó wọn ló wà. yàbá wọn ní Al-Qur'an ọlọ́mọdé lọ́dún amanu qu anfusakum wa ahlikum qu anfusakum ẹ̀yin ọkọ wa ahlikum ẹ̀là àwọn ìyàwó ní àwọn ọmọ yẹn kọ́mọ wọn. ìgbà tó láwọn bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ al-hijab ash-shar'i nínú Suratul Nur ìgbà tó lọ́wọ́ ń bá ọ̀rọ̀ yẹn lọ títí tẹ́ bá wọ àyà àwọn obìnrin náà ń bá sọ̀rọ̀
Abdullahi ní ṣetán mara yusuf rahman rahim ọlọ́run wà láyà dọ̀rọ̀dùnà bí arjulihinna li yu'lam ma yukhfina min zinatihin ọlọ́run ẹ̀yẹ obìnrin ẹ̀yẹ jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ kí ọ̀ṣọ́ tẹ́ ẹ ṣe síbi ẹsẹ̀ khalkhal tẹ́ ẹ fi ṣẹ́ṣẹ̀ yún kọ́mọ́ bá a mọ ọdún worowóró kí àwọn ọkùnrin mọ́ bá a mọ gbọ́ ẹ má máa ṣe bẹ́ẹ̀ nítorí kọkùnrin bá lè mọ ọ̀ṣọ́ èyí tẹ́ ẹ fi ṣẹ́ṣẹ̀ ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ o wàtúbù ila Allah jami'a gbogbo ẹni tẹ́ ẹ ti ṣe bẹ́ẹ̀ rí ẹ lọ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ayú al-mu'minun ọlọ́run ò ní ayẹ́tọ̀ al-mu'minat. Áyà yìí sí láàpù ọ̀rọ̀ àwọn obìnrin ọlọ́run sọ gbàtọ́lọ́ fẹ́ parí ọ̀rọ̀ ọlọ́run wàtúbù ila Allah ayú al-mu'minun la'allakum tuflihun ọlọ́run ẹ̀yin mọ̀mìnì ẹ̀pà ilé ọkọ má lajú rẹ̀ lẹ̀ kíyàwó rẹ̀ mọ̀ ṣe káàkiri kọmọ ọ̀fẹ̀sọ́nà káàkiri ìyẹn túnmọ̀ sí pé àìdáàbò ṣẹ́rí tọ́lọ̀ ní káwọn obìnrin lò ọmọ pé wọn ò ní ìlú dáadáa ẹ̀yìn ọkọ náà lẹ́ẹ̀tún wọn ṣe àìmọ̀ ìjẹ̀lúdáàbò tó tún ní ìdí jẹ̀lúdáàbà mi ẹgbẹ́ mẹ́ta mo tó nílé kọ́ wọ́n tún ṣe rí sétí rẹ̀ mọ́ ẹ̀rọ tó kọ́ ilé kọ́ ọ̀dọ́ tó gbé ìlú ìgbà náà wà láì nínú zina náà tó lè yí bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn al-mar'atu jubilat ala tazayyun ọlọ́run dá obìnrin lórí wípé kán ṣọ̀ṣọ́ bọ́lọ̀ ṣe dá wọn àwọn ọkùnrin láàánú pàkíyèsí rárá bẹ́ẹ̀ ṣe ṣe so ìdí ìyẹn tó gbé fún bàtọ́ náà bọ́ parí ayẹ ọlọ́run wattaqullaha ayyuhal mu'minun la'allakum tuflihun ó tó padà bí ṣe kí ni ó fi kọ́ àwọn ọkùnrin náà lọ lórí gbọ́gbọ́gbọ́ bá rí obìnrin kan tó ní al-iltizam pẹ̀lú ìmúra ẹlọ́wọ́pọ̀ ọkọ̀ ní kẹ́kí yóò fi ẹ̀wà sọ́ọ̀tì yẹn yọ ọlẹ̀ ẹ̀túnṣe iṣẹ́ ọkọ̀ so bí ẹ̀rọ gbọ́dá bá wọ àyà yìí ọlọ́run darí ọ̀rọ̀ yẹn ó darí rẹ̀ kọ́ àwọn tá a jẹ́ ọkùnrin tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá wá láàfẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin nìkan lálẹ́ ẹ̀rì pé ó tó bẹ́ẹ̀ ajẹ́pẹ́ta bá dá àwọn ìyàwó wọ́dà àìdá àwọn ìyàwó wa àwà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sọ́dọ̀ àwọn ọkùnrin kọ́lọ̀ kó tún wọ́ àṣẹ àwọn ojúṣe ó pọ̀ ṣùgbọ́n nítorí àsìkò wa a mẹ́nubà bí méje péré kọ́lọ̀ bá subhanahu wa ta'ala kọ́míṣẹ̀ fún wa ní àgbọ́yé rẹ̀ ojúṣe àkọ́kọ́ gbogbo jẹ́ tí wọ́n bá ti fa ọmọbìnrin lé ọlọ́wọ́ báyìí pé ó di ìyàwó rẹ̀ an yakuna zawju sábàbá wiqayatiha minan nar ojúṣe àkọ́kọ́ ni ọ̀nà owó ni ìyàwó mi ò ṣe ní ìwẹ̀ náà ojúṣe àkọ́kọ́ ni kí gbogbo ọkùnrin lọ di gbogbo òbí tó fẹ́ fọmọ lọ́kọ náà ó kìí sí ẹ̀wọ̀n ẹni tí ó rìn ní etí bèbè iná tẹ́ ẹ fa ọmọ lé lọ́wọ́ jẹ́mọ́ àbọ̀ ní ọ̀gá rẹ̀ inú ní náà ó lè lé lọ́wọ́ ó lè jẹ́mọ̀ pẹ́sidẹ́ntì so àwọn àlùṣe ojúṣe àkọ́kọ́ ẹ̀rí àwọn bàbá wa lè Yorùbá lọ́bá ti so ìgbóni tó mú pàdé ìlú nínú àlìjẹ́nà ẹni tó rẹ́ bìí rẹ̀ jọ má àlìjẹ́nà èèyàn mọ́ ẹni kọ́ mọ́ pàdé èèyàn ní àlìjẹ́nà ẹni tí ìrìn rẹ̀ jọ mọ́ ọ̀nà àlìjẹ́nà ẹwà ní ọmọ ọmọ pàdé ìlú àlìjẹ́nà ẹfọ́ ọmọ fọ́mọ yàwúyàwú ẹni mọ́ pàdé ìlú àlìjẹ́nà inú mẹ́ni jahannam ọ̀lẹ́yẹ rẹ̀ kọ́lọ̀ kó sọ wà mẹ́ torí ní tó ti jẹ́ wípé àkọ́kọ́ ojúṣe àwọn ọkùnrin lórí àwọn ìyàwó wa lóbi jẹ́ pé tó o bá ti fẹ́ ìyàwó rẹ èèyàn kì í sọ pé ká má sọ ọ̀yàn lẹ́nu lórí ìyàwó yẹn torí pé wọ́n lọ́wọ́ lórí lọ́wọ́ àkẹ́yà ẹlòmíín bẹ̀tẹ̀ tí ìyàwó mi sì ṣe ọ̀dà ṣùgbọ́n ká má sọ mí lẹ́nu ó lè fẹ́ ìyàwó ni. tábà ìjọba ìsà west to cabinet mo ṣe ìdí ẹnu àmìbìnrin yìí fún ọkọ máa dé ìyàwó rẹ lá ó ti bẹ̀rẹ̀ ní ojúṣe àkọ́kọ́ àǹtakùnà sábàbà ìkọ̀ọ̀yà ti á nínú nà ó gbọ́dọ̀ gbé ojúṣe tí òfin ní jẹ́ kí ọ̀rọ̀bìnrin náà wọ́n náà bìtà yìí nà ó máa kọ́ lẹ́kọ̀ọ́ wà ámúrí bil ma'ruf ó máa pàláṣẹ dáadáa ó sì máa kọ́ ìwà àbàjẹ́ fún
was-sabr ala dhalik ó wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wípé àníṣẹ́ òní wọn Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní ó bẹ̀rù àwọn ènìyàn tó ṣe wípé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ láàfin wọ́n wọn wà lùtọ́ náà wọn ò fẹ́ wọ́ gbogbo ìwọ pẹ̀lú ìbọ̀ rádìí àlùjẹ́ náà ọ̀rọ̀ ìyàwó mi máa ń gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkọ pé ìwọ pẹ̀lú ìbọ̀ ọlọ́run ó ṣètò ọlọ́run ojúṣe àkọ́kọ́ ni kọ́lọ́ kó sọ́wọ́n fún kọ̀ọ̀kan wà ẹ̀rí rẹ̀ gbogbo àwọn náà lámà ọlọ́run bá ní yára lójú náà àmánú qu anfusakum wa ahlikum nar waquduha an-nas wal hijara ẹlẹ́ẹ̀kejì mura'atu wasiyyati rasul sallallahu alayhi wa sallam fi nisa gbogbo àwọn tá a bá ń gbé ọkùnrin Ànábì kí wà ń lọ ó sì lásọ tẹ́lẹ̀ tó sọ fún wa gbogbo àwọn tá a bá ń jọkọ ṣèyàn tó mọ̀ sí pé bá ọjọ́ gbogbo àlùkìyámà bó láti fẹ́ sojú tàbá padà Ànábì sallallahu alayhi wa sallam tó gbé bá ṣe wàsíyà fún yàn ìtumọ̀ ẹ̀ náà ni pé wàsíyà ó tóbi nítumọ̀ ju kápẹ́ láàfáìsì lọ torí pé àfáìsì ní èdè òyìnbó ń gbà ní èèyàn lè gbé èèyàn sì lè mọ́lẹ̀ lòsìbó àfáìsì lẹ́yìn ọmọ wàsíyà ni wípé ó kọjá àfáìsì ṣé kò sóríire sọ pé ò ṣe kò sóríire túmọ̀ wàsíyà Ànábì wá ṣe wàsíyà fún gbogbo àwọn ọkùnrin táǹjọkọ̀ so ìdán ojúṣe wa òun náà ní ká pé wàsíyà o kí ni wàsíyà Ànábì sallallahu alayhi wa sallam Ànábì istawsu bin nisa'i khayra nínú àwọn ọ̀rọ̀ tánàbì sọ káyìn nígbà tí ajálù Ànábì súnmọ́ ọ̀rọ̀ àwọn obìnrin ni Ànábì ní ẹ̀ṣin wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi dáadáa ẹ fi bá wọn lò láàyè ní Ànábì ní fattaqullaha fin nisa ẹ bẹ̀rù Ọlọ́run nípa àwọn obìnrin o Ọlọ́run tó dá wọn ọmọ bó ṣe ṣe wọn o ẹ bẹ̀rù Ọlọ́run nípa bẹ́ẹ̀ ṣe máa bá wọn gbé bẹ́ẹ̀ ṣe máa bá wọn lò ẹ pọ́n iṣẹ́ Ọlọ́run lé lára wọn àwọn àfáà jẹ́ kó di mímọ̀ fún wa wípé gbogbo àwọn nǹkan tí wọ́n bá ní kọkùnrin ó ṣe gẹ́gẹ́ bí ojúṣe sísàkání ìyàwó ẹni làbúdà an ya'lama zawj ọ̀rẹ́ yẹn ní kọ́kọ́ mọ̀ wípé gbogbo tí wọ́n ní kó o ṣe sí ìyàwó rẹ̀ la ala sabilil muqabala la ala sabilil muqabala kí ni túmọ̀ sabilil muqabala òun náà ní wípé fún mi lómi èmi náà fún ọ lómi tó ọ̀gá ti fún mi lómi èmi náà ní fún ọ lómi gbàgbúgbàdà ń lé gbàgbúgbà èyí ọwọ́ ọ̀rọ̀ ojúṣe ọkọ síyàwó ó ṣe tiẹ̀ ọba àmọ́ sí tiẹ̀ torí pé wàsíyà rẹ̀ àìṣe tiẹ̀ ó kò wà tọ́lọ́ ṣùgbọ́n tiẹ̀ ó gbúdọ̀ mọ́ṣe làwọn afáwọ̀pẹ́ ala sabilil muqabala kì í ṣe wípé nígbà tó ti ṣe èmi náà ó ṣe tèmi rárá àṣẹ ni tọ́lọ̀ ń pa wá àṣẹ ni tánàbí sallallahu alayhi wa sallam tánàbí pa wá ẹlẹ́ẹ̀kẹta an-nafaqatu ala zawja ta'abbudan nínáwó gbígbọ́ bùkátà lórí ìyàwó ẹni èyí ó ṣe láti fi wójú rẹ̀ lọ́nà ìbádà Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní kéèyàn náwó lójú ọ̀nà ọlọ́run sọ́dákọ̀ Ànábì wá ń kà Ànábì ń kà Ànábì ń kà Ànábì ní wà àzọ́mù àsọ́dákọ̀ èyí tí ó wá tóbi jù ajran an-nafaqatu ala al-ahl aw kama qala Rasul Ànábì ní èyí tó tóbi jù ní ẹ̀san ti sọ́dákọ̀ òun lè téèyàn bá ná lórí ara ilé ìyàwó yẹn àtàwọn ọmọ yẹn tó lè tó túmọ̀ sí pé ojúṣe ọkọ lórí ìyàwó ká náwó lórí wọn bọ́lọ̀ sí fún alágbára ma bọ́lọ̀ sí fún alágbára tó ká mọ̀ ìyá ahun ọkùnrin ní bẹ òun àti àwọn ọjọ́mọ sanwó-adá àwọn ọjọ́mọ dọ́wọ́tẹ̀ tí a bá gbé tán nítorí wọn wà ń bẹ̀ ní wípé ṣe mọ̀ wípé ọ̀rọ̀ owó ọbẹ̀ ojú yóò yí padà nìyí ojú tí wọ́n máa béèrè owó lọ́wọ́ mi ọwọ́ ta láti wá béèrè arákùnrin kan ìyàwó rẹ̀ fẹjọ́ rẹ̀ sọ ìyàwó rẹ̀ ní kì í gbélé pé bá sì pé nọ́mbà rẹ̀ kì í gbé
tó bá sì gbé náà kò ní dòun ó sọ̀rọ̀ débì kan tí ó dìgbà ti pa wọn lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ ti sọ àwọn èèyàn wá bí ọkọ̀ lérò pé kí ló dé òkú níyàwó mi níbi tó wà ó ní bẹ́ẹ̀ àwọn à ìdí èdè òun ó máa fẹ́ bá sọ̀rọ̀ pọ̀ ní pé tó bá ti sọ̀rọ̀ gidi tán èyí tí ó kàn nípa ẹ̀rọ aṣẹ́ǹdì owó ó tó fi pé èdè bí ẹgbẹ́ ti pẹ̀ mo wá rántí kó tó bọ̀ rántí kù òun ó ti pa ìṣẹ̀ṣẹ̀ máa kọ́ lórí ọ̀rọ̀ wípé owó kan tá a jẹ́ ìgbà ní òun ò ní gbé tó bá ti tó kúrò iná yọ láyà ń pé ṣe ìṣòwò ní ọgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá lówó náà èèyàn lọ́rọ̀ tó dáa lẹ́nu ká náwó lórí àwọn ìyàwó wa ẹgbẹ́ ká rí lọ́rọ̀ ẹ̀yàn gẹ́gẹ́ bá a ṣe rí lọ́rọ̀ ẹ̀yàn àwọn àfáà ìjẹ́kọ́ yọ wáyé pé oògùn owó tó dájú púpọ̀ kí èèyàn máa bọ́ bùkátà lórí àwọn aráàlú yẹn ọlọ́run ń fi èyí tó pọ̀ ní máa fi rọ́pò padà fún ìṣẹ̀lẹ̀ tó ojúṣe àwọn ọkùnrin lórí àwọn ìyàwó wa òun náà ní ká máa bọ́ bùkátà lórí wọn anabi sallallahu alayhi wa sallam anabi ni wala hunna alaykum rizquhunna wa kiswatuhunna bil ma'ruf akhrajahu imam bukhari anabi sallallahu alayhi wa sallam ó ní ọ̀ranyàn ẹ̀tọ́ àwọn obìnrin ló jẹ́ lórí ẹ̀yìn ọkọ wọn ẹ máa náwó lórí wọn ẹ gbọ́ bùkátà lórí wọn ọ̀tọ́ wọn lórí níní pé túláàsì ẹ gbọ́dọ̀ máa ṣe ọkùnrin ní ìgbẹ́ yóò sọ fún ìyàwó rẹ̀ ní pẹ̀tọ̀ ọ̀rọ̀ oúnjẹ ẹnu ilé ìwọlọ́mọ gbọ́ òun ọmọ sanwó ilé ẹwà bù sí ilé lọ́wọ́ ilé ẹ̀ka lọ́dún ìyàwó ní wọ́n máa gbọ́ wọ́n jẹ àárọ̀ jẹ ọ̀sán jẹ wọn alẹ́ nínú sálárì rẹ̀ pàápàá jùlọ tẹ bá délẹ̀ Yorùbá àwọn obìnrin fòrò àwọn kárí àwùmí wọ́n ń fòrò ẹni tó ṣiṣẹ́ ìjọba ó fòrò ẹni tó ṣiṣẹ́ àdáni ó fòrò alájàpá fòrò torí pé Ọlọ́run ọba ọ̀la ìnáwó bọ obìnrin lọ́rùn ìdí ìyá tó ń gbọ́ pé ìwọ tẹ́sítì obìnrin rẹ̀ kọ́ ní ìyàwó mi tí ẹ gbọ́ bùkátà oṣù kan kódà kí sálárì obìnrin yẹn ju ti ọkọ lọ ní kóta rẹ̀ ààrẹ ní yọ pariwo wá fi yé pé tọ̀ kí wá ní káwọn ọkùnrin ó ṣe ìjọ òde ni wá la náà ní wípé wọ́n fi mọ àǹfọ̀kú nínú àmọ́ Ọlọ́run ti dá mọ́ àdámọ́ ọkùnrin kalẹ̀ náwó ṣùgbọ́n èmi tó bá náwó tó bá ná sáà yóò mọ̀ complain ẹ̀ẹ́dì àrùn yóò rí jẹ gbádùn ẹgbẹgbẹ gbóúnjẹ náà ni ọrùn ilé oṣù gbèsè sí lónìtọ̀ mo ti bá ń kọ líìsì gbèsè tẹ́ jẹ ní gbẹ́bẹ̀ sí ilé àtàtà ara mi ò sí lédè gbóúnjẹ ń bẹ̀ èyí náà lọ jẹ́ yóò kù ṣiṣẹ́ ọlọ́run wípé mo bá yí kọ́ ọ́lẹ̀ ẹ mọ̀ fi bínú akòrán wọn pé kọ́ máa gbọ́ bùkátà ojúṣe àwọn ọkùnrin gbogbo ọkùnrin tó bá dẹ̀ ti tì í sọ́dọ̀ ìyàwó àlùbáríkà arísìkí ọlọ́run gbé sọ́dọ̀ ìyàwó ọwọ́ àdọ́kọ̀ màdámù ọlọ́pọ̀ sọ̀rọ̀ mẹ́ bákanáà àlàyé pọ̀ lórí eléyìí nítorí àsìkò ká máa kẹ́kẹ́ yìí mẹ́fàkọ̀ lórí obìnrin kọ̀ mọ́ lórí kagbẹ́bùkátà lásán yìí tóbìnrin ó jẹ alkiswa aṣọ tóbìnrin ó lò ibi tí ó gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ojúṣe àwọn ọkọ ni bí a bá ṣe lágbára máa bá ṣe lágbára tó níbàámu sí ìran obìnrin tá a bá tó fẹ́ àwọn àfẹ́nímọ̀ fún kí n sọ̀rọ̀ púpọ̀ lórí òní sásìkò ó fẹ́ ìyàwó àkọ́kọ́ ọlọ́ọ̀fẹ́ nínú oko tó ṣe wípé ìntọ́ kódà kọ̀mọ́lá ìsìn jẹ ẹ̀sàbà wájú ẹ̀dà tọ̀tọ̀lọ́ ipò tó wá fẹ́ ìyàwó kejì ọba lọ fẹ́ ọmọ Saudi ọwá ní ẹni tó bá lé tẹ̀bà ní jẹ nínú ilé ìwà ìpẹ̀lá sì sí pàtàkì àbòsínú ìwọ̀n inú wà lè wúrí náà èyàn máa mọ̀ wá rẹ̀ ní ó ti lọ fẹ́ orí agbáwá lábọ́wọ̀ mẹ́bá jẹ́ shinkafa kaza ọwá sọ gbágbára ní ṣe mọ̀ láà adẹ̀fún ọrọ̀ fún tó ń jẹ yẹn náà lọ́wọ́ wá ó ṣe ń gbẹ́mì ní jẹ ní bó ṣe kìníkan èyí tó ọmọ wá fún náà nìyẹn pẹ̀lú ẹran adìẹ bó ṣe ra adìẹ bí agbára ní ògbé sí ojú ẹ̀fọ́ àbó òrí náà wípé ẹni tó lọ fẹ́ ni so àwọn bùkátà yìí lórí àwọn obìnrin wa ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí ọkùnrin bọ́lọ̀ bá ṣe fún wa lágbára mọ́ àti níbàámu sí ìran obìnrin tẹni bá fẹ́ ẹlẹ́ẹ̀kẹrin al-iksar ila zawda
bí kulli ma jarat al-aada ká ṣe dáadáa ká fi dáadáa báwọn obìnrin lò pẹ̀lú gbogbo ìtumọ̀ tí bá ń jẹ́ dáadáa lọ́dọ̀ wa in tí ń jẹ́ dáadáa láwùjọ Haúsá sísàká ní ìyàwó ó lè mẹ́túmọ̀ dáadáa sísàká ní ìyàwó nínú àwùjọ Yorùbá in tí ń jẹ́ dáadáa sísàká ní ìyàwó láwùjọ Ìgbò ó lè mẹ́gbẹ́ dáadáa sísàká ní ìyàwó láwùjọ Haúsá gbogbo tí ó ń fún wa tó bí ká mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ síyàwó ẹni inú rẹ̀ ó dùn wá ọlọ́mọ dúpẹ́ tó fún mi lọ́kọ dáadáa tí ọba ti tako pilẹ̀ ẹ̀sìn wa ṣẹ̀rí àníká ṣe sáwọn ìyàwó wa bọ́ ọba fẹ́ obìnrin tó ṣe wípé njẹ́ ọmọ dùn mọ́ inú náà ní kọ́ ọmọ pè ní họ̀ní kó o fi ha kó o fi họ̀ní kó o pè tó jáde dáadáa wá jẹ́ pé tí máa ń wù nìyẹn tí inú rẹ̀ ọmọ dùn nígbà ọba ti pè bá tára rẹ̀ ó túká yà mọ́ bó ṣe lọ́ọ̀lọ́ ọkọ́ bó ṣe máa pè ó nínú ìsáàn akàfihàn ṣàpèjúwe ẹlòmí sí ìgbà ní obìnrin òun ò rí sí gbogbo èyí ó rí àsìkò ó fẹ́ kó fún lásìkò nítorí ọ̀rọ̀ bí yẹn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam jama kò sí bá a ṣe dáa tó àmọ̀tò ànábì lẹ́yìn sí kulli shay wa innaka la'ala khuluqin 'azim èèmọ̀ ń bẹ níbi shakhsiyya ànábì sallallahu alayhi wa sallam bọ́lá ṣe dá ànábì ọkọ̀ ojú ẹ̀ wípé ìpọ̀ níbi gbogbo nǹkan Ànábì sallallahu alaihi wasallam èmi máa ń sọ̀rọ̀ tí mo bá ń ka nǹkan nípa ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bá Ànábì ṣe bá àwọn ará ilé rẹ̀ lò ṣé níbi àsìkò tí ò sí náà téèyàn bá lè rẹ̀ bí sí gbẹ̀mọ́ tí ó bí sí Ànábì sallallahu alaihi wasallam ẹ wà á tún máa rí wípé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti lé ní 53 years Ànábì tó wá ń rìn ìrìn àjò ńjọ́ kan Ànábì wá pa àwọn sàábé Ànábì ní taqaddamu ẹni síwájú ẹni wájú Ànábì Aisha òsàbíkù ìjà àjọjọ sáré Ànábì ti lé 53 years nígbà náà níbo láyé gbogbo èyí wà síbẹ̀síbẹ̀ àwọn kò lè máa jẹ́ ẹ̀kọ́ fún wa náà Ànábì àti ìyàwó Aisha wọ́n tún ṣe kí ni o wọ́n jọ sáré ìje ìyàwó Aisha ṣe kí ni o wọ́n tún bá Ànábì ilẹ̀ wọ́n sáájú Ànábì sallallahu alaihi wasallam at-talattuf bil mar'a kéèyàn ó rẹ ìyá pé èèyàn lẹ̀ fúnyàwó èèyàn lè jẹ́ kẹ̀lú ń ta bọ̀bá ti gbé nílé tíyàwó èèyàn bá tún rí ilẹ̀ ní kìnìún èyí sọkọ dáadáa Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé khayrukum li ahlihi wa ana khayrukum li ahli Ànábì ní ẹni tó dáa jù tó lóore jù nínú yín ó lẹ́ni tó bá da sáwọn ará ilé Ànábì ní wàá gbọ́ níbi agbẹ́ èèyàn èmi lọ̀gá yín sallallahu alaihi wasallam Ànábì ló dáa jù sáwọn ará ilé rẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam kò sásìkò èyí nìkan tó níwàsí ìyàwó Aisha radiyallahu ta'ala anha nígbà kan orí fún àwọn ni wàrà sáà tí láwọn àgbẹ̀kọ́ wàrà sáà wà òlẹ̀ àti wà fàálà yufidu tafajjur nínú lọ́wà gbogbo ẹ̀gbẹ́rí mi ó tó fi kún yẹ ó túnmọ̀ pé ẹ̀ta èrò bí àwọn Aisha náà ṣe àmẹ́bí ní wọ́n rárá sí orí tèmi náà Aisha ní olóòrùka ọmọ ìmì náà ń gbọ́ fìyẹ̀ so lọ́fún máa rí wípé àwọn ilé ìgbóná òṣèlú wọ́n ní the aristonican share the asbẹ́fù share wọ́n ní inú bá fẹ́ràn ara ẹni kájọ máa ṣí à nǹkan ànábì orí ń fọ́ ànábì orí tèmi náà sallallahu alaihi wa sallam ìwé ìráyè fún ìyàwó rẹ̀ bí ìyàwó rẹ̀ bá fọ́ lọ́rọ̀ kí ló fa gbogbo yẹn náà nígbà tó sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ àwọn ìyàwó inú wà enjoy matrimonial life wọ́n enjoy rẹ̀ bí ìgbà tí ọkùnrin àtọkùnrin jọ ń gbé ní ilé bẹ̀rẹ̀ sí bá ìyàwó yẹn gbé nínú ojúṣe ọkọ sáwọn ìyàwó wa kí àwọn wa máa fíìlì pé mo lọ́kọ̀ inú tíra Shama'il Muhammadiyya wọ́n rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n lánàbí ọjọ́ nìkan pé yuda'ibu ahla Ànábì máa ń bá wọn ará ilé rẹ̀ sáwádà sallallahu alaihi wasallam kọ́lọ̀ máa ń pa wọ́n lẹ́rìn àwọn ìyàwó rẹ̀ nínú ilé gbogbo àwọn eléyìí nínú àwọn ojúṣe ọkọ sí àwọn ìyàwó wa Ànábì ní, ala wa haqquhunna alaykum an tuhsinu ilayhinna. Ànábì ní, ẹ̀tọ́ ọkọ lórí yín, òun náà ní kẹ́ máa ṣe dáadáa sí wọn. Ànábì ní, ala wa haqquhunna alaykum an tuhsinu ilayhinna. Ànábì ní, ẹ̀tọ́ ọkọ lórí yín, òun náà ní kẹ́ máa ṣe dáadáa sí wọn.
Ànábì nínú àwọn ẹ̀tọ́ àwọn obìnrin ilé ilé ẹ ṣe dáadáa sí wọn, ẹ ṣe dáadáa, ẹ fi dáadáa ẹ fi bá wọn lò. Bákan náà ádámù ìdá ìhà ẹ má fara ní àwọn ìyàwó yìí mi déèrè máa bá àṣẹ láì nídìí. Ọkùnrin ní nǹkan ẹgbẹ́ kò sí tí ìyàwó ṣe lọ́kàn sáfàájú rẹ̀, ìyàwó ìdíṣẹ́ kò sí tó bá tún béèrè inú ilé ìgbóná bọ̀ ṣọ́pọ̀ máa wọ́n rẹ̀ ní inú ilé máa gbóná wọn ní bọ́dì. Mentality transfer of aggression mùsùlùmí ṣẹ̀ríà inú tó bí bọ̀ níbi iṣẹ́ tó bá ti dẹ́nu ọ̀nà ilé pàtì tó bá padà dọ́fíìsì lọ́mọ ìbínú ìyá tó bí wọ́n transfer rẹ̀ lórí ìyàwó tó wà nílé ọwọ́ nkara láà ẹ má fi ara ní àwọn obìnrin tẹ́ ẹ bá fara kékeré ni wọ́n ara ò náwó níbi tí wọ́n lọ ìdùnnú wọn so mọ́ yín ẹkún wọn náà so mọ́ yín má máa exploit opportunity tó ní gẹ́gẹ́ bí ọkọ láti máa fara ní ìyàwó rẹ̀ ìwọ ló níyàwó mẹ́ta ọ̀sẹ̀ kankan ó sì sùn bọ́ tiẹ̀ mọ́ ó sì ń rí ọ tọ́ ìlẹ́tọ́wọ́ ìmọ̀dì òǹgbẹ́ yàrá ẹlòmí báyìí wá kí ni mo ṣe rìntì níta èyí àṣà sọ ń tá a ṣe tó bá tún sọ̀rọ̀ láà ó yìí ṣe ọkọ̀ dáadáa ẹ̀sìn lọ wọ ayé al-Qur'an nígbà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa wallati takhafuna nushuzahun fa'idhuhunna wahjuruhunna fil madaji wadribuhunna فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. Ọlọ́run wà ní àtọ́ànàkú tá bá gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ má tún sọ pé kò bí tí wọ́n rìn obìnrin ò ṣe nǹkankan kò ṣe nùṣúùs ọ̀wọ́n ń bá gbé nígbà gbé ogun ẹni pé nùṣúùs ló ṣe ìtọ́lọ̀wọ́ àti parí rẹ̀ pé inna Allah kana aliyyan kabira ẹwọ ìtọ́lọ̀ àti parí rẹ̀ ọdútọ̀ tí wọ́n bá rí kọ́kọ́ ní ọ lágbára mọ̀ pé gbàgbàgbà ọlọ́run ọba tó dá obìnrin yẹn aliyyan òun ga jù ọlọ́run tó bá fẹ́ mú ọtí ọba jẹ́ níyà yóò ju ètò ìṣòfóbìnrin yẹn lọ. a rí ọmọ ẹ̀yà wa kan lọ́kùnrin ó ṣàbòsí fún yẹn fúyàwó ẹ̀ gbogbo ìyàrá bá sọ̀rọ̀ ọ̀gá ètò ìṣòfóbìnrin yóò dá ọ̀nà tó tó gbà kọ obìnrin náà ọ̀nà àbòsí. àsìkò wàhálà Boko Haram nínú ọ̀tí bì náà àfáà yẹn ó ń lọ ibi iṣẹ́ àwọn sọ́jà wa dàgbó ó fẹ́ tẹ bíréèkì onítọ̀tọ̀tù bí ọkọ̀ ṣe àwọn agorodó nìkan gbé sí kìí ọwọ́ ogun gbogbo ẹ̀ síwájú báwọn ẹ̀ ṣe kọ́kì ìbọn nìyẹn ọba gbé ọba pa ọba kọmọ àṣọkalẹ̀ bá náà ó wà ní mistake is a make me just come down ìyà tí ọmọ ìyá wa náà jẹ níjọ náà ó padà ní àìsàn kí wọ́n wà rẹ̀ mọ́ ìgbọ̀n báyìí nígbàtà tọ́jú ẹ̀kọ́ lọ́sítò kò sí oríkèríkè ara rẹ̀ kan tí wọ́n ti nà wallahu a'lam bí a ń tọ́ padà sókù fákú rẹ̀ náà ni ó padà já ìláyé nasalla salamata wa afiya tó bá rẹ̀ kọ̀kọ́ mọ́ ó lágbára láti fìyà jẹ obìnrin láti fara ní ọlọ́run wà in ata'anakum fa in ata'anakum fọ́nà tọ́gbọ́ alẹ́hìn tó bá ti gbọ́rọ̀ sí ilẹ̀ ẹgbẹ́ tó sọ pé kùbù tí wọ́n ẹlẹ́gbẹ̀ fọ́lọ̀ ọ̀gá tó lágbára jẹ yìí lọ́nà ọgá jù lọ akàfihí sípò aláṣẹ lórí wọn. bákan náà àwọn ìyàwó wa tí a fẹ́ nínú ojúṣe wọn lórí wa tá a gbọ́dọ̀ fi bá wọn lò òun náà ni wípé kí a bá wọn lò pẹ̀lú bí ma'rifati tabi'atihim kí a máa kíyèsí àdámọ́ tọ́lọ̀ dámọ́bẹ̀rẹ̀ ọlọ́pàá ká kíyèsí àdámọ́ wọn. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní al-mar'atu khulqat min dil'in àwọn obìnrin tí ẹrú ọlọ́ọ̀bá wọn láti bí ẹ̀fọ́n àti ẹrú tó tó wá tẹ̀jù ní ẹ̀fọ́n àgbálẹ̀ ti mú wọn dá tó ọba ní ìjọba láwọn ọ̀nà tí ó tọ́ yóò kàn tó ọba ìsọ̀rọ̀ pé ó fi ilẹ̀ yóò tẹ̀kọ̀dọ̀rọ̀ náà ẹ a máa bá lò
pẹ̀lú bó ṣe tẹ̀ náà ọmọ tún ṣe ọmọ dẹ̀ bó ṣe máa mánéjì rẹ̀ náà nìyẹn. gbogbo ọkùnrin tó bá sọ wípé òun wá perfect woman ò lè níyàwó rárá, ọmọ tún ṣe ọmọ ṣe sùúrù, ọmọ tún ṣe ọmọ ṣe sùúrù, ọmọ tún ṣe ọmọ ṣe sùúrù. bákan náà èyí ó ń kọ̀nsídà h ìyàwó tó yàn fẹ́ ìmọ̀ ní ọjọ́ orí ìjọmọdé ó kọ̀nsídà rẹ̀. ó tún lè jẹ́ àgbà nígbà mi obìnrin ó ti bí ọmọ nínú rẹ̀ tán, ṣé ẹ mọ̀ pé ọmọ kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ ń bí náà ni yàtàná kọsọ̀ akùlùhà tó ti pé náà kò sọ́ọ̀tẹ̀lẹ̀ akùlùwà dín lànà wípé wọn aslan síbẹ̀síbẹ̀ tó bẹ̀rẹ̀ bá ti ń bímọ kọ̀ọ̀kan náà lọ́pọ̀lọ́ yẹn ní òsì nínú mẹ́díkálì wọ́n rí proof yóò sá máa gbàgbé nǹkan gbogbo bá bẹ̀rẹ̀ wọn ní ìsìn gbogbo nǹkan kó lè mú ìkíni lọ́kọ́ mọ́mọ́ tó fi símọ́ yóò sì mọ̀ wá káàkiri. ẹ ṣe sùúrù pẹ̀lú agbọ́dọ̀ ọ̀rọ̀ àdámá ọlọ́run tó dá wọn ó sọ bóun ṣe dá wọn lábẹ́ ahọ́n Ànábì sallallahu alaihi wa sallam. wọ́n bá ń bí ọkọ olóòní gbà ìwọ náà pé ọkàn wọ ọlọ́run fi ọ̀sà láṣẹ lórí àwọn obìnrin ká ṣe sùúrù pẹ̀lú wọn. kò wá sí sùúrù kan tá a ṣe lórí àwọn obìnrin àbíkọ́lọ̀ àwọ̀dọ̀ rẹ̀ fún wa bìmọ̀ wọ ẹ̀yìn pẹ̀lú nǹkan tó dá. wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan ní àwọn sálàf àgbà àfáàní gbogbo àwọn ọmọ rẹ̀ wá dáa. àwọn ọmọ tí rẹ̀ wá ń tó gbá àwọn ọmọ sojú kòkòrò yìí kọ́lọ̀ kó ṣàánú àwọn náà káwọn náà ò dáa káwọn ọmọ tàwọn náà ò dáa bọ́lọ̀ ti sọ̀rọ̀ yìí àfáwọn wá pè wọ́n jọ kan ọwọ́ ni afa ukhbirukum sẹ́ẹ̀dì jẹ́ kí n sọ fún yín àṣírí bọ́rọ̀ àwọn ọmọ yìí ṣe rí wọn ni náà wọ́n wá ní ìyá àwọn ọmọ yìí òun ti fẹ́ ní n tó pé má tajawaza an 40 sana ohun tó ti ju 40 ọdún tó ti fẹ́ níyàwó òní ma ra'aytu minha khayran qat fasabartu alayha òun ọ̀kan ìdùnnú rí lára ìwà tó ń jẹfẹ́ fasabartu alayha wa aghadani Allahu bi ahlihi al-awlad as-salihin minha ní ọ̀kan ìdùnnú lára ìṣùgbọ́n mo ṣe sùúrù ọlọ́run wá fi àwọn ọmọ rẹ̀ látara rẹ̀ ó fi rẹ̀ mẹ́lẹ́fẹ́ àtẹ̀sìbìrú àwọn ọmọ tó bá wùlọ sùúrù lọ́kùnrin ṣe lórí ìyàwó ògbé so nínú àwọn ojúṣe wa ní ilé Ànábì sallallahu alaihi wa sallam Ànábì la yafruqu mu'minun mu'minan in kariha minha khuluqan radiya minha akhar Ànábì ní ẹ̀rọ ọkùnrin ẹmọ́ sì máa sọ pé ẹ̀rí ìtìyàwó yìí ẹmọ́ máa lẹ́ ẹ̀kọ́ ìyàwó yìí kò sí bóbi yìí ṣe burúburú tó yọ́ sàdìbì tó dà sí ṣé bí nǹkan kan lè rí lára rẹ̀ tó fi lọ fẹ́fẹ́ yóò níbi tó dá sí tẹ́ ẹ bá kó ìyá kankan lára rẹ̀ ẹ̀ tún rí nǹkan kan tínú yín dùn sí lára rẹ̀ bẹ́ẹ̀ bá fi bínú lọ lé ìdànù tẹ́ ẹ níjọ́ tí ibi tó ti dá tó bá ń yọ ọ́ lẹ̀ ẹ̀ jẹ́ ẹ̀rọ tí ẹ̀ ṣòdí rẹ̀ tó fi jẹ́ pé tí a bá dúró lórí ibi táwọn ẹbí fẹsẹ̀ wà lé ìdílé rẹ̀ lójútù ọkọ wo ló wà gbàgbé gbogbo lé tí ó fi bá ìyàwó lò tẹ́wàá máa gbẹ́ wípé òní ìjà ọ̀la wàhálà kọ́dà ó ti kọ́ lẹ̀ kọ́dà ó ti kọ́ kíní kan lẹ̀ ó ti kọ́ kíní kan lẹ̀ ó ti kọ́ kíní kan lẹ̀ tó kọ́ lọ́kọ́ ṣe àmọ́ wa níparí nínú ojúṣe ọkọ tó yẹ ká mójútó lórí ìyàwó wa al-ghayratu alayhinna agbúdọ̀ mọ̀ jòwú lórí àwọn ìyàwó wa gbogbo ọkùnrin tí ìbá jòwú lórí ìyàwó rẹ̀ kì í ṣe ọkọ gidi kódà the youth lànàbí sallallahu alaihi wasallam lànàbí pé nínú àwọn tánàbí sọ pé ń jẹ́ gbogbo al-qiyamah la yukallimuhumullah wala yuzakkihim ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní sàfọ̀ wọn ìjọba al-qiyamah nínú wọn ad-dayyuth àwọn tó bá jẹ́ the youth àwọn àfáà ní man huwa the youth tani the youth òun náà ni man yuqirru ala ahlihi al-fasad ọ̀nà tó rí pálapàla nípa lára ìyàwó rẹ̀ báyìí tó sì dá alé tí ó sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ní
àlùgáyà lórí ìyàwó ẹni nínú ojúṣe ọkọ tí ọkọ gbọ́dọ̀ gbọ́ lórí ìyàwó ẹ̀ oníkéyìn ní àlùgáyà lápòjúwe ìyẹn rí pé ìyàwó ìyẹn wọṣọ kan ara rẹ̀ kan sílẹ̀ tètè pé padà láyà ẹ̀ rí pé aṣọ yìí ti fún jù ẹ̀ wàhálà yìí ti gbọdọ̀ bẹ́ẹ̀ rí ọlọ́run bì mí lé padà sínú ilé ṣé kí máa lọ mọ́lẹ̀ ogun ni mọ́sùmọ́tò obìnrin ọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ fún pé èmi lọ́lọ́run bì ibi tí mo fẹ́ lọ tí n bá ti lè tẹ̀lé ọ lọ jókòó ẹ̀ ọkàn mi ò balẹ̀ هذا من الغيرة الشرعية المباحة mélòó ní ọkùnrin lórí yẹn mọ́ ìjọ ọ̀yẹ́kọ́ ọmọ ẹjà sí lọ́wọ́ máa jà sí ò ní gáyà ìyàwó rẹ̀ ń ta pure water káàkiri gáràjì ó ti ẹ̀ wọ́pọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta ń sìn nísàlẹ̀ ẹ máa rí àwọn obìnrin wọ́n tún wá lo ìjáàbù wọ́n ń ta àwọn ọ̀pá ẹ̀yìn àwọn àgbo ọ̀pá ẹ̀yìn wọ́n wà máa gbé lọ ọ̀dọ̀ àwọn mẹkáníìkì ẹni tó ṣe wípé ó ti fẹ́ gbélẹ̀ obìnrin kan wá jẹ́ ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò tún wá máa sọ wípé èyí tá a bá mú yìí ẹ sì sọ wípé àròjì pépé yóò ṣiṣẹ́ gbà pẹ̀lú òkú ọlọ́run yóò ṣiṣẹ́ kódà gbogbo àwọn tí wọ́n ń lò gan ni wọ́n ń jẹ́rìí rẹ̀ pé ṣé tá a bá lò láì á lè rí bẹ́wò lára yín kí ní ní iṣẹ́ yẹn. Inna lillahi wa inna ilaihi raji'un. ìyàwó mi ó ní kò kárí níbi òkú ṣíṣe mẹ́sàn-án sàlámù tó wà láàrin ó yìí ṣe ọkọ gidi bó ti wùlọ lọ ìyẹn máa ń jowú lórí ìyàwó yẹn ìyàwó rẹ ó fẹ́ lọ rí dókítọ̀ ẹ̀mọ́pẹ̀ ọ̀fẹ́ ńlá ẹ̀jọ̀jọ̀ lọ ìgbẹ́tọ̀ wọ́n ní yóò gbàbẹ́rẹ́ ọmọ ẹ̀fún báyìí náà lójú mi wàhálà ẹ̀rí wọn pọ̀ rárá kò sẹ́yìn òmíṣẹ́ ni ara ṣẹ́ wa náà ní ojúlówó iṣẹ́ wa lè rí nǹkan ní ilẹ̀ torí àtẹ̀lẹ́ yìí nínú bẹ́ẹ̀rà orí pé ẹni tó fẹ́ tí ọmọ èèyàn kéèyàn fi ṣẹ́rìtù èmi á máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé bọ́ọ̀bà fẹ́ ọmọ ẹtì mi ṣẹ́rìtù kan wà mẹ́ ṣẹ́rìtù wípé ìyá àwọn ẹ̀dá travel láyé ọba ti fẹ́ ọmọ ìlú ẹ̀dá travel ìjọba ti jẹ mọ́ pé ìrìn àjò oògùn lọ ní tó ọba sì ti ráyè kàlẹ́ àsìkọ́jọ́ pẹ̀ la tusafiru al-mar'atu illa ma'a dhi mahramiha nínú ìgbẹ́yọ̀ ní ọ̀bẹ́ra wọ́n wá sí ìyàwó èèyàn tó mọ́tò bá ibi ẹmọ́ ti bọ̀lẹ́bẹ̀ lọ ẹmọ́ ti ọkùnrin tó bọ̀lẹ́bẹ̀ yìí sí ìwọ́lọ́gbọ́n ọ̀hálẹ̀ tó fún bọ́bọ̀ mọ́ tó bọ̀lẹ́bẹ̀ so nínú ìgbẹ́yọ̀ ìwọ̀n gbọ́dọ̀ ní kọ́yọ̀ lórí àwọn kan ìyàwó rẹ̀ níbi iṣẹ́ wọ́n fẹ́ lọ fún kọ́nfẹ́ǹsì kalábùjá òun àtọ̀gá rẹ̀ mẹ́jọ lọ wọ́n jọ tó ṣe ọ́fíìsì ọ̀dọ̀ nígbà ìfẹ́ méjì ọ̀dọ̀ nítọ̀ fún promotion ẹ̀ láà abàdà ọkùnrin gbọ́dọ̀ gbọ́rọ̀ lórí ìyàwó rẹ̀ nínú ojúṣe wa sí sàkánì ìyàwó wa tọ́lọ̀ ó buwá lórí òun náà nìkan ní ọyọ́ ṣùgbọ́n àwọn dára kan bẹ tó jẹ́ mọ̀hànrọ́mà tí ò lẹ́tọ̀ọ́ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní ìtọ́ ẹ pé ní kò ní kí èèyàn ó mọ ẹ ní ṣákù kí èèyàn mọ̀ ní síkọ̀ kí èèyàn mọ̀ ní trust nínú ìyàwó yàn tí ọba ti sílé ẹlẹ́mọ̀lẹ́ fún ìyàwó bí ibà nǹkan ṣé wọn náà mọ orí ìyàwó tó fẹ́ ẹnìkan náà òun ò lè mọyẹ fóònù ìyàwó tèmi òun ò lè mọ sí tòun ó ń kálukú mọ ẹntọ́ fẹ́ ó ń kálukú mọ orí ìyàwó ìwọ lè má jẹ tiẹ̀ ṣùgbọ́n mi ò rí ìyẹ̀wò wò bí mo bá mọ ìyàwó sí mi ò ní ṣọ́ọ̀kì sí wọn so wọ́n lè ní ṣọ́ọ̀kì sí irú ẹni tó fẹ́ sílẹ̀ so kéèyàn máa tọ́ pínpín ìyàwó ìgbẹ́tọ̀ ìtàlẹ́ òkú ẹ̀rọ sí ìwọ́kọ́lọ́pọ̀ ìyàwó yẹn pé náà àmọ́ tó bá di pé obìnrin wọ́n ń ṣe tàṣáhùn nípa òwe wọn nípa ọ̀ṣọ́ wọn nípa ìmọ̀tẹ̀ẹ́ pẹ̀lú tọ́lọ́ nípa ìmọ̀ àfọwọ́jọ bẹ̀rẹ̀ mú tọ́lọ́ ojúṣe wa ní kájọ́nú lórí àwọn kan ilé wọn lérí ara ògbòdò ìwẹ̀ àbíkọ́ máa rògbé bẹ̀rẹ̀ olùfẹ́ lọ bẹ́ẹ̀ nìyẹn nínú ilé ìrìn rárá dégbò lọ bọ̀ ọba àbí láńlọ́ọ̀dù ń sọ̀rọ̀ nípa ìwọlé láńlọ́ọ̀dù ní ti ṣé wọ́n lọ gbà lónìí
ẹjọ́ kò sọ̀rọ̀ ọkùnrin gbọ́dọ̀ ní àwọn nǹkan yẹn pàápàá jùlọ lórí páwọn obìnrin ẹni wọ́n fẹ́ lọ rí dókítà tí wọ́n sì pa sófò pẹ̀lú ẹ̀ kò sínú nǹkan tó burú kó wà pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀lé lọ kò sínú nǹkan tó burú bẹ́ẹ̀ nítorí àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ màá kásẹ̀ rẹ̀ lẹ̀ arábìnrin kan ẹni tí ń lo kìmáàrù ṣe kó máa ń padà kọ́lọ̀ kó ṣàánú wa òun àtọkọ rẹ̀ wá ní gbólóhùn sọ dókítà tí wọ́n máa ń lò ọkọ máa ń tẹ̀lé ọjọ́ máa ń lò ọkọ alùpùpù tẹ̀lé ọkọ nínú ṣe sùúrù tó bá di bàbá ọmọ àtẹ̀lé látara pé ń bínú ọba bínú bá rẹ̀ rẹ̀ ó sì gbé ká ó lọ kò wá lọ sí hospital tó wọ́n máa ń lò ó wá lọ hospital ní tó wá lọ yẹn dókítà tó àtẹ́ǹdì sí òun kọ́kọ́ sí ìmọ̀ pé sẹ́yìn tẹ́ máa ń bu ara náà ọkọ ló fẹ́ ṣe òfẹ́ fáńpá rẹ̀ jàmọ́ yóò sí òun wá òun ló ṣe rí tí ò rí orí ọwọ́ àtọ̀ tó wà ń bẹ̀rẹ̀ pé àyájà bẹ́ ṣe wà yìí ìfúnpá yín ti ga o ìfúnpá yín ga gan tó bá máa tóbi 10 minutes síbi táwọn ẹ máa collapse ẹ máa fẹ́ tí tó wà ń bẹ̀rẹ̀ pé òun fún ní injection kan báyìí ọ̀rọ̀ ní kò sí wà injection ni wọ́n fún gbogbo fún injection ó sùn lọ Inna lillahi wa inna ilaihi raji'un. jíjí tí ó jí ó ti ṣe yánkanyànkan ọwọ́ ń bọ̀ pé kọmọbìnrin èṣù ní kọmọbìnrin èṣù ọ̀rọ̀ yìí ìdámẹ́jáde obìnrin yẹn wá ń pa nǹkan yẹn mọ́ra tó bá ti rí ọkọ òun olóòwò máa fíìlì nínú ẹ̀mí pé ọkọ ti mọ̀ ọkọ sì tó máa tún pé bóò ní yálò hospital kìíní kankankan òun wá máa ń dá sọkún nínú ẹ̀mí ìwọ̀n ọkà ń sọ fún pé ó ti ṣe jàmbá fọ́kọ ọkọ ìlú ń sàánú pé òun ọ̀wá mọ̀ pé bóò ní ń ṣe bóò gbé kalẹ̀ níwájú rẹ̀ mú ìjìyà ìgbọ́ràn rẹ̀ òun náà lọ jẹyìn La hawla wala quwwata. àti gbọ́dọ̀ bọ́ sọ nù náà ó kò lè mo ní wà máa lànà ilá sòkútù làwọ tọ ìyà tí aláìgbọ́rọ̀ sọkọlẹ́nu tí máa jẹ ó náà lọ jẹ ní gbogbo ẹ̀lọ́ ẹ má trust ẹnìkan kan lórí àwọn yìí tí ò bá ti jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ kìí ṣọmọ rẹ̀ kìí ṣe ẹ̀gbọ́n rẹ̀ kìí ṣàbúrò rẹ̀ lá àbàdà wàhálà ní ọmọdé nínú ẹ̀sìn wa tó látara ìdílé nínú ojúṣe àwọn nǹkan tó yẹ kó jà sí nǹkan tí òwúlò ló múra kankan àwọn ọkọ èyí tó jẹ́ kókó gan tó ṣe abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sì wá lọ́kọ̀ dálẹ̀ má sì wá ní àkọ́kọ́ lásán برحمته يا ارحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما الله أكبر الحمد لله abẹ ọlọ́run ọba dẹ́dà kí ọba fi eléyìí náà sínú òṣùwọ̀n aṣẹ́rí àwọn olùkọ́ wa gbà kí ó sì jẹ́ kábà níbi tí ó ti lérí lọ́jọ́ àlùkìyámà abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó sì àlékún gbígbọ́ àti gbígbà fún ẹnì kọ̀ọ̀kan wa ìta gbọ́nà lọ́jọ́ kò ṣe wá ní àǹfààní kò sí àyọsílẹ̀ nínú gbogbo tí a bá wa sọ kò sí ní bùkátà sí àfikún rárá abẹ́lọ́wọ́ bá bí a ṣe gbọ́ náà ọlọ́wọ́ bá kó jẹ́ kí ó wúlò fún wa ọlọ́wọ́ kó dẹ̀ ṣe ní rọrùn fún wa láti múlò torí pé ká múlò òun náà ní oríire ayé àti alkiyama fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nítorí àkókò ẹ̀rí pé báyà àwọn àfáǹsẹ̀ ń bá ọ̀rọ̀ náà ní àwọn wọ àkókò sí àkókò tó fún wa ṣùgbọ́n níwọ̀n bá wákàtí kan àbọ̀ yìí náà gbàdọ́kàn pé ohun tí wọ́n bá wa sọ
yóò jẹ́ tí yóò wúlò fún aláyé àti ní alìkìyàmà ọlọ́run kó dẹ̀ ṣe nírọ̀rùn fún wa láti múlò bí gbogbo bí tí a kù sí torí pé lílò rẹ̀ náà ní ọ̀bùn rírì fún wa àní ọ̀la kí ọlọ́run ra aláàánú jùlọ kọ́dá wa sí tayọ àkókò náà ìdánilẹ́kọ̀ọ́ ní inú masjidi wa ní iná yóò wáyé tí àwọn dọ́kítọ̀rù wa tí wọ́n bá wa ṣe fún àwọn obìnrin wa àtàwọn ọmọ wa obìnrin ní ọ̀la pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a dẹ̀bẹ̀rẹ̀ ní aago mẹ́ta torí pé bàtnáàlì tí wọ́n pọ̀ ní ọ̀la ìbẹ̀ láàárọ̀ ìbẹ̀ lọ́wọ́ ọ̀sán ìsìn tún bẹ ní alẹ́ so kí àwọn tí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ láàárọ̀ ọ̀la kí wọ́n ó tètè jáde pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àwọn náà wákàtí kan ààbọ̀ náà ní àǹfààní tí ó wà fún wa àbá pé lágbà ìbéèrè ṣùgbọ́n kò ní pọ̀ àbá pé àgbàbéèrè ṣùgbọ́n àfẹ́ kágbàbéèrè ṣùgbọ́n àṣẹ ádìlù fún ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe fún wa láì sí béèrè torí pé béèrè náà ni yóò tọ́ka sí báwo ni tí wọ́n bá wa sọ kó ṣe yé wa sí àti àǹfààní pé yóò tiẹ̀ wúlò fún wa ọba rí bẹ́ẹ̀ àbútara mi ẹ̀jẹ̀ nọ́mbà 1 súnmọ́ àtàní ọkà gbàgbé ẹnì kẹta náà bísímìlà. àmín. àmín. nígbà tí àwọn ọ̀gá tó ń sọ̀rọ̀ nípa ìgbà tí àwọn sheik tí wọ́n sọ̀rọ̀ nípa ojúṣe wa nípa àwọn obìnrin wa bí àwọn obìnrin tí yẹn fẹ́ wá láti ibì kan wẹ́ pé ó ní nǹkan tó wọ́n ń jẹ mọ́sàlá yẹn fẹ́ yà wá láti Saudi gẹ́gẹ́ rẹ̀ sọ àwọn kò mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn jẹ ní Nàìjíríà jẹ so now ojúṣe wa náà ni pé ìgbà tá a ti fẹ́ yẹn a gbọ́dọ̀ ṣètò àwọn kan yẹn fún tó tábàdà fẹ́ mọ̀ ṣètò yẹn fún ṣé kò ní kọ́ di ìyàwó tá a ti ní tẹ́lẹ̀ fún àwọn tí a bá ní ju ìyàwó kan lọ tí ó wá di pé ìyàwó kejì náà claim pé n tẹ́ ń ṣe fún yẹn ẹ gbọ́dọ̀ mọ̀ ṣe fún ṣé a lè sọ pé tọ́ wọ́n tí ẹ ọlé jẹ́ sàmú ọ̀dọ̀ bàjẹ́ gbẹ wọ́n lè yí àfi nàìjíríà àti kọ́lọ̀ kó bá san àwọn dọ́kítọ̀rù ní ẹ̀sọ́ lórí kọ́lọ̀ kó jẹ́ kí a rí wọn pẹ́ ìbéèrè mi ó yàtọ̀ sí nǹkan tí wọ́n bá sọ bọ̀ mo bùkátà sí kí n béèrè so mo fẹ́lẹ́gbẹ̀ àwọn dọ́kítọ̀rù wa tó wáyé pé ọ̀nà àbáyọ bá ń bẹ fún ìbéèrè náà ni pé tí ẹ̀dá bá bá rẹ̀ lẹ́nu tó ṣe wípé fúnra rẹ̀ ó mọ̀ pé nǹkan báyìí bẹ́ẹ̀ action kan pé ẹ̀ṣẹ̀ ni tó náà fún rẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kìíní tó wá ń bá rẹ̀ lẹ́nu tó wípé ó ń kó sínú ẹ̀ṣẹ̀ yẹn yóò tọrọ táwọ́bà lórí ẹ̀ṣẹ̀ yẹn lóhùn kan ọlọ́run bá lè kẹ́lá kan ṣùgbọ́n unfortunately that same ẹ̀ṣẹ̀ náà ló ṣe kí ni ó tún padà tún repeat ẹ̀ so túmọ̀ sí pé táwọ́bà rẹ̀ ọlọ́run gbá ni àbádùá tó ṣe ọlọ́run bá lè kẹ́lá ọ̀sẹ̀ kí ni kò gbá then kí ni ọ̀nà àbáyọ sí irú nǹkan bẹ́ẹ̀. number 3. ẹnì kẹta àbójì nílé ẹ̀ bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ní ìbámu sí àwọn ìbéèrè méjì tí alákọ̀ọ́kọ́ wọ́n ní obìnrin tí a fẹ́ ní àwùjọ tó ṣe wípé ó yàtọ̀ sáwùjọ tiwa ọ̀bìtáàrí oúnjẹ wọn ó lè yàtọ̀ sí oúnjẹ tá ń jẹ ètò ìgbésí ayé tí wọn ó lè yàtọ̀ sí tiwa náà tí a bá fẹ́ rí obìnrin bẹ́ẹ̀ tó lè péré oúnjẹ tó wọ́n máa ń jẹ tá a bá ní ká máa ṣètò oúnjẹ fún ìnáwó yóò pọ̀ yóò sì fẹ́ máa pa ti àwọn tó ti wà nílé tẹ́lẹ̀ yóò fẹ́ máa pa wọn lára àbí tí ò bá ti pa wọn lára àwọn tó ti ní àwọn ọmọ ẹgbẹ́ kankan tẹ́lẹ̀ táwọn náà yarí wípé àwọn náà jẹ́ ti
ti gbà tí wọ́n mọ́ tí àwọn ọ̀dọ́ ti bí ẹsẹ̀ tí mo bẹ́ẹ̀ rántí àwọn ọ̀dọ́ ti bílẹ̀ wọn tòkè òkun náà ni àwọn ọdún fẹ́ máa jẹ àkọ́kọ́ náà bí wọ́n ẹ̀ sọ máa respect rẹ̀ dábídóbẹ̀ náà obìnrin lẹni tí kò ní ma tó wúlò fún tó rò pé yóò kọ́kọ́ fẹ́ mẹ́ta wú tẹlòmíì náà pé ṣé tó wúlò fún ẹni èyí náà ó wúlò fún mi ní tó sì wúlò fún ọkọ gbogbo ẹ̀ náà ní òdòdó tó tí ó bá sọ bẹ́ẹ̀ lápòjúwe ẹni tó gbé àwọn kejì yẹn òun mọ̀ mọ̀kìlé jẹ bí kò kà jẹ kọjọ chocolate ó ti yó náà wá di ẹni rẹ̀ lẹ̀ fún chocolate mélòó ni wọ́n bò fún wọn tó mú mu sí tí ó yé wọ̀ so ìgbà àbúdá mi là ábì wal insaf èyí kò mọ̀ rárá ẹni tí eléyìí ń jẹ òun èyí tí wọ́n ń jẹ náà lọ́jọ́ àlàáhùn ńlá tó wá jẹ́ pé nǹkan yẹn náà wà mùsítárọ́kà ẹni tó wà nílé náà máa jẹ́ tó ti kò sí láìfẹ́ tó bá ní tó wù oúnjẹ náà ni wọ́n dá àmọ̀tẹ́ pé tí àwọn náà máa jẹ ni kò sí láìfẹ́ kí èèyàn tó káwọn ò jẹ ìmọ̀ràn táwa fún àwọn atajọ́kùnrin ni wípé ìwọ̀n inú wọ̀nyí ló mà ìyá máa mọ́ ọ̀rẹ́ ni ìgbà tí wọn náà gbé pa ọlọ́ọ̀fẹ́ ọmọ Saudi ó rí wípé nígbà tí èèyàn kọjá ìyá rẹ̀ yà òun náà owó òsì rí sáìdá ọrùfù tiẹ̀ ònìyàn kò sì fẹ́ẹ̀ sí gbogbo tó orí o ṣe yóò mọ̀ túmọ̀ pé òfin àjẹun náà ọ̀rọ̀ àṣọ púpọ̀ appreciate ní tó ṣe fún so gba àwọn nǹkan wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ nù nǹkan táwọn àfa torí pé ọrùfù àdámọ́ ibi tó kálukú ti wá àmọ́ lápá ìkọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ bá kó ṣàánú wa ọkọ̀ gbọ́dọ̀ ṣe déédéé kó ṣe dọ́gbandọ́gba tí yàn náà bá ti ní indomie náà lọ́wọ́ máa jẹ tọ̀ ìbílẹ̀ náà máa jẹ tọ̀ ọlọ́wọ́ bọ̀ láti rí ó máa gbìyànjú àti máa gbé gbogbo ẹ̀ papọ̀ náà bet tó bá yá ẹni tí indomie èso oúnjẹ rẹ̀ tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ máa jẹ ìwọ kọ́ ló sọ fún kò ní yò so ìwọ kàtà máa wò lọ so kọ́lọ̀ fi ó bá sí ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀lẹ́ni tó ó ní ìṣesí kan ìṣesí yìí ìyapa àṣẹ ọlọ́run ó sì tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ó sì banújẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n tó bá tún ṣe sàá yóò tún kó sínú ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ṣé wàá sọ wípé ọlọ́run òforíjì ni àbọ̀lọ́run ọgbà tútù báyìí èyí tó dájú nínú rẹ̀ náà ni pé àwọn májẹ̀mú tútù bá kò pé sára rẹ̀ tútù bá tó lè jì torí pé lẹ́yìn ìgbà tó yàn bá tú bá another parliament party téèyàn kábàámọ̀ lórí nǹkan tí èèyàn ti tó ti bọ́ mọ́ tó ti lọ téèyàn ṣe bákan náà nínú ẹ̀ ní alikla kéèyàn ó ká níbi téèyàn wà téèyàn máa ti ṣe lọ́rùn rẹ̀ tó ń bẹ̀ àwọn tó ń bá rìn tó fi máa ń ṣe lọ́rùn yìí má bá wọn rìn mọ́ ó lè jẹ́ pé fóònù lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n fà mí in tó ń wò lórí fóònù ọjọ́ bá ti lè wù tán báyìí yóò pọ́ǹtì ẹ láti lọ ṣẹlẹ̀ android phone ni sọ́ọ̀dì èrò fúnra rẹ̀ lọ ra kaná sọ́bẹ̀ kan bẹ́ẹ̀ sí lórí lọ́wọ́ pé ìwọ lọ mọ ìdí tó fi sílẹ̀ ìlú mẹ́yà mọ̀ so ẹni yẹn ò tí ì ní self control self discipline kò ní ní so nínú àwọn ọmọdéjẹmú tí sì ń bẹ nínú tọ́gbà náà ni ó yẹ kó lè discipline ẹ̀mí rẹ̀ pẹ̀lú kó jìnnà sí gbogbo àwọn irinṣẹ́ tí ń sún ọ mẹ́sẹ̀ tó bá ti lè ṣe yẹ ó ṣẹ̀ṣẹ̀ túbá nù fún gbogbo ìgbé túbá tó ní padà kò tí túbá ìtumọ̀ ẹ̀ so kẹ́mi ó lọ àwọn ṣòro tó tán ó bà dáadáa kó gbìyànjú kó apply rẹ̀ kó dẹ̀ bẹ́ lọ kó sì mọ ọgbọ́n pẹ̀lú àwọn dáadáa ẹ wo nínú nǹkan tọ́lọ̀ sọ ọ lè yá ọlọ́ lẹ́yìn náà àmọ́ yìí máa ń rìn àkọ́kọ́ ìtakùnwá takuwa síbẹ̀síbẹ̀ méjèèjì gbé tóbi tó kò tún tó wàkúnù máa sọ̀dọ̀kẹ́ wọ́n láìrẹ́ lè ní ìmọ̀ni tó bá máa bẹ pẹ̀lú ẹni rí yóò jòrò kò sí nímọ̀ ìtakùnwá ẹgbẹ̀rẹ̀ ọlọ́run ó lè rọ́pò ní takuwa wàkúnù máa sọ̀dọ̀kẹ́ máa isolate ara rẹ̀ kó rí bá àwọn ẹni rí máa wà láwùjọ àwọn ẹni rí èyí pẹ́ jẹ níbi
ò ní mọ̀ níjẹ́ tó bá padà bá ẹ láàrin àwọn ènìyàn pé mo di jìnnà tó wà kúrò máa sọ pé ní abẹ́kọ̀ láàrin ẹ̀ dáadáa ní máa ń rìn rìn lọ́wọ́ láti lè jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí ìyapa àṣẹ ọlọ́run àwọn ọ̀rọ̀ kan jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo rí pé yẹ kí atànná sí fún àgbọ́yé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ tí obìnrin bá fẹ́ sèrìn àjò kì í sọkọ nìkan ló jẹ́ maharam tọkọ rẹ̀ bá tẹ̀lé ọmọ rẹ̀ lè tẹ̀lé lọ́kùnrin bí ọmọ rẹ̀ bá tẹ̀lé ọkọ ọmọ rẹ̀ maharam rẹ̀ ó lè tẹ̀lé bí ọ̀tẹ̀lé àbúrò rẹ̀ ó lè tẹ̀lé bí ọ̀tẹ̀lé ọmọ àbúrò rẹ̀ ó lè tẹ̀lé so ẹni tó lè jẹ́ maharam obìnrin pọ̀ tòtò tó gẹ́gẹ́ bá gbogbo wàhálà ẹni tó lè jẹ́ maharam ọmọ rẹ̀ ó lè tẹ̀lé ọmọ rẹ̀ ó lè tẹ̀lé ó pọ̀ so ká lè gbọ́ yé kámọ́rì kò bẹ́yà tọ́pọ̀ bá wá ráyè kọ́ ẹlòmínà lè ráyè ó lè tẹ̀lé àwọn maharam yìí wọ́n pọ̀ tó lè jẹ́ maharam obìnrin abẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìtàwé ọlọ́dún sọ́lá fún wallahu ta'ala. alhamdulillah ní abala yìí ó láfi àdàgbà ìdánilẹ́kọ̀ọ́ náà láfi ẹ̀rọ sí abẹ́ ọlọ́run ọba dẹ́dà kí ó jẹ́ kó ṣe wá láǹfààní bí àṣìṣe gbọ́ yìí náà kó jẹ́ kí ọ̀rọ̀ fún wa láti múlò adẹ̀tọ̀rọ̀ fún àwọn olùkọ́ wa náà abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọba ní ṣe àlékún àdáadáa fún wa àwọn ọmọ ọlọ́jẹ́ kí wọ́n yànjú kí wọ́n ní àlùbáríkà kí ọlọ́run fi àlùbáríkà sí inú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó jẹ́ kí a máa sẹ̀mí mùsùlùmí kó lè pa wá ní mùsùlùmí وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله